ṣọ́ra ẹ má jẹ́ wọ́n gbèsè alẹ́ nù o movement wà tí wọ́n ń sanwó rẹ̀ tó ń ṣiṣẹ́ lórí Ìlọrin project wà táwọn èèyàn kan jókòó lé lórí wọ́n sì rí rògbò jọ wọ́n ní ẹni tí wọ́n ń train tí wọ́n jà wọ́n ń kó oògùn jọ wọ́n tó ń kó máa jọ nítorí yìí ńlọrin. tí èèyàn bá separate Yorùbá kúrò lára Hausa àti Fúlàní ní Ìlọrin ẹ fẹ́ ta ayé Ìlọrin ẹ fẹ́ bà ayé Ìlọrin jẹ́. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí pé wọ́n ń kó oògùn jọ wọ́n ń kó ìbọn jọ náà fẹ́ fi àtáàkì Ìlọrin ọmọ Yorùbá lélẹ́yìí o ọmọ ìlú Ìwó ni o tó ń kílèmù pé ìdílé ọba Olúwo lòun ti wá ló lọ sí ìlú Ìlọrin tó lòun lọ sí wáàsí the first 30 minutes wáàsí tó ṣe wọ 40 minutes ẹ̀ nínú 1.5 hours ilẹ̀ Yorùbá ló fi ń attack. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Nígbà tí èèyàn gbéra tó lọ sí ìlú Ìlọrin wọn ò gbé Ìlọrin ẹ̀mẹ́ ò gbé àwọn àfáà tẹ́ bá wo ibi ìjókòó náà lè bá àfáà àgbà kan níbẹ̀ òun náà lọ́mọ ibi tó ti lọ ṣe tó lọ ṣe awúrúju tí wọ́n ń sọ ọ̀rọ̀ rádaràda careless talk ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ nílùú tó lè dá wàhálà lẹ̀ nípínlẹ̀ tó lè dá wàhálà lẹ̀ lórílẹ̀ tó lè dá wàhálà lẹ̀ ní Nàìjíríà wípé àwa Yorùbá o a ti ń kó ogun àtòògùn jọ o afẹ́fẹ́ wá àtáàkì wọn nílọrin lórí kíni séèyàn á máa balẹ̀ rẹ̀ jẹ́ ní ìlú tó ṣe wípé 80% population wọn origin wọn Yorùbá ni wọ́n ní ìlú tó ṣe pé ilẹ̀ Yorùbá ẹkùn òsè Ọ̀yọ́ ló wà tí ìtàn kò sí ọgbẹ́ téèyàn lè gbá alẹ́ mi sọ ẹ́míà kan ò tó bẹ́ẹ̀ kó jáde kó sọ pé lọ́rin ìsílẹ̀ Yorùbá ẹ̀yin náà lè máa wí kẹtẹkẹtẹ ẹ́míà kan ò tó bẹ́ẹ̀ kó jáde kó sọ pé lọ́rin ìsílẹ̀ Yorùbá ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́sẹ̀ káwọ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa wí torí gẹ̀sẹ́ẹ̀tì ń bẹ èyí tí bàbá ẹ̀mí kọ́ mo kọ́ bẹ̀ èyí tí bàbá kálukú sọ ń bẹ nù gẹ̀sẹ́ẹ̀tì ìtàn sì ń bẹ àlàyé ń bẹ ìtàn sì ń pè ní gẹ̀sẹ́ẹ̀tì wọ́n èémú yàn lágídí ìtọ́ ọsọ tí wọ́n gbà wọlé ìtọ́ ọsọ tí wọ́n gbà wọlé gbogbo ẹ̀ wọ́n kọ́ lẹ̀ àwọn tí wọ́n sì gbà wọ́n sì bẹ̀rẹ̀ gẹ̀sẹ́ẹ̀tì àwọn ọmọ tó rọ̀ sojú wọn bàbá gbogbo àwọn generation àwọn tó rọ̀ sojú wọn bẹ́ẹ̀ káwá mọ̀ sọ pé nítorí pé a fẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n lè fún wa ní sọ́pọ́ọ̀tì kí wọ́n lè ṣe gbàkẹ́sàwó kan káwá mọ̀ sọ ìtàn tí wọ́n mọ̀ dá wàhálà lẹ̀ nílùú àwa dé lọ ni à ń sọ ìtàn à ń parọ́ ìjọba sì ń bẹ́ ìlú ìjọba ń bẹ́ ìlú. ìkàjẹ́ ká gbọ́ bíi 3 sí 4 màdẹ́ tó ṣàlàyé àkọ́kọ́ eléyìí tó sì ń jà rìnrìn lẹ́yìn jù nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òun náà ni eléyìí ẹ bá wa gbọ́. a gbọ́dọ̀ ṣọ́ra ẹ má jẹ́ wọ́n gbèsè alẹ́ nù o movement wà tí wọ́n ń sanwó rẹ̀ tó ń ṣiṣẹ́ lórí Ìlọrin project wà táwọn èèyàn kan jókòó lé lórí wọ́n sì rí rògbò jọ wọ́n ní ẹni tí wọ́n ń train tí wọ́n jà wọ́n ń kó oògùn jọ wọ́n tó ń kó máa jọ nítorí yìí ńlọrin. tí èèyàn bá separate Yorùbá kúrò lára Hausa àti Fúlàní ní Ìlọrin ẹ fẹ́ ta ayé Ìlọrin ẹ fẹ́ bà ayé Ìlọrin jẹ́. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí pé wọ́n ń kó oògùn jọ wọ́n ń kó ìbọn jọ náà fẹ́ fi àtáàkì Ìlọrin ọmọ Yorùbá lélẹ́yìí o ọmọ ìlú Ìwó ni o tó ń kílèmù pé ìdílé ọba Olúwo lòun ti wá ló lọ sí ìlú Ìlọrin tó lòun lọ sí wáàsí the first 30 minutes wáàsí tó ṣe wọ 40 minutes ẹ̀ nínú 1.5 hours ilẹ̀ Yorùbá ló fi ń attack la fi ń sọ pé àwọn ìjọba tá a ní wọn èèmọ ojúṣe wọn àwọn ìjọba tá a ní kò sófin ẹ lọ gbogbo orílẹ̀ ayé pátá ilẹ̀ Nàìjíríà náà ló ti worst Saudi téyétà ti lá mẹ́sìn wá wọ àfọwọ́kẹ́lẹ́ jáde kọ́kàn máa sọ wùwù ọ̀rọ̀ òpònú lẹ́nu àti rí Saudi orí múmbàdí láfa mi gbàdẹ́wọ̀n nígbà tí ń ṣe wáàsí náà dáadáa orí múmbàdí rẹ̀ náà ló gbàdẹ́wọ̀n ibi ilẹ̀ ti máa ṣe wáàsí dáadáa ní Amẹ́ríkà wọ́n mọ́nítọ̀ gbogbo àwọn tó jẹ́ pásítọ̀ àtàfà kì í sáwọn àfà nìkan ni wọ́n mọ́nítọ̀ táwọn àwọn jẹ́ pásítọ̀ torí wípé ọṣẹ́ tó ti ṣe wọ́n rí wọn ò fẹ́ kí irú ọṣẹ́ bẹ́ẹ̀ ó ṣe wọ́n ni gbogbo àná lágbọ́ lárí inú tàn tó ní àwọn lọ sí paradise gbogbo àwọn ọmọ ìjọ kí wọ́n mọ̀dàgbére gbogbo wọn wá tí wọ́n jẹ poison tí gbogbo wọn kú tán láti ìgbà lamẹ́ríkà ti ń sọ gbogbo wàásù ọ rẹ̀jísítà ìwọ tó bá jẹ́ chọ́ọ̀chì tó bá jẹ́ mosque ẹlẹ́sìn kẹsìn tó kọ́ jẹ́ ọ rẹ̀jísítà wọ́n sì máa mọ́nítọ̀ rẹ̀ wọ́n sì fọ́ nílànà òfin owó tí bá ń wọlé nù ìjọba fẹ́ mọ bẹ́ẹ̀ sí náà ìjọba ó yán èèyàn tì yín bẹ́ẹ̀ bá láwọn dájọ́ ilẹ̀ nísìn àfọwọ́kàn máa fi ra gbádá ńlá wọ́n máa fi rọkọ̀ ńlá wọ́n mọ̀ ẹ mọ̀ bí owó lọ́wọ́ lébolo tí ń rówó lọ́dọọdún ni wọ́n máa ṣe accountability ọwà iye owó báyìí lẹ́gbàá láti orílẹ̀-èdè báyìí iye owó báyìí làwọn ọmọ ìjọdá gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ kì í kàn ṣe pé ẹ dájọ́ lẹ̀ ẹ mọ̀ nígbà yẹn kọ́ ń gbowó sùdíà àwọn míì gbà tí wọ́n fi ń ta mọ́tò ńgbà náà láwọn àfa
wọ́n láwọn fẹ́ kọ́lé kéwú àwọn fẹ́ ṣe gbá kan Saudi dẹ̀ ń fún wọn lówó ń gbà yẹn nígbà owó níyì tán gba $10,000 $5,000 nígbà owó níyì wọ́n gbà tán wọ́n kọ́lé kí wọ́n kóbìnrin jọ wá àsìtẹ́ wàá ṣe ilẹ̀ Yorùbá lẹ́fì mọ́ attack. ẹ tún gbọ́ eléyìí a sì ń pèjọba o kíjọba ó pè a fẹ́ mọ ibi tó ti rí n tó sọ ẹja wo eléyìí náà ìmí ìtura lélẹ̀ ẹja wo eléyìí. káàkiri proud nílẹ̀ káàró òjìrè á padà sí di oògùn látàyè ìṣùláàlú Ṣàngó tó kókóso. àwọn ọ̀sán pé kò oògùn látàyè lórí rẹ ti dàrú olómi ńlé omi tọ́nọ́mà ọbẹ̀ ìbẹ̀wẹ̀ ọlásọ gbélé gbogbo agbádá lórí ńlé ó fi mọ̀ kí bá bóra ewé ní bẹ́ẹ̀ náà àfa àti àṣẹ ń dákọ bẹ́ẹ̀ ló fi ó pẹ́ àná báwọn tó lè fi ròyìn wọn látàyè ìṣùláàlú Ṣàngó tó kókóso. oògùn látàyè lórí rẹ ti dàrú olómi ńlé. oògùn lákàáyé torí rẹ ti dàrú tí oníṣẹ̀ṣe kan bá wá jáde irú ọmọ Ọbàtálá tí ò lé èpo lójú tó bá wá bẹ̀rẹ̀ sí ní bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí láàwì sálà arrest ẹ̀ títa lọ́lọ́run tó bá tún gbọ́ tó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sálẹ̀ indi frame wa ni. ìlú Ìlọrin ìní mufti tàwọn ìwò ti sọ ọ̀rọ̀ yìí Ògún torí rẹ ti dàrú. nínú àwọn ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ ipò kẹrin Ọọ̀ni kẹrin ni Ògún wà lákàáyé. Ṣakí wọ́n gbà pé Ògún ọ̀rọ̀ kì í bàbá wọn. Ìrè ní ilẹ̀ Èkìtì wọ́n gbà pé Ògún ni bàbá wọn, ọmọ Ògún làwọn. Oǹdó ọmọ Ògún tó fi dé tẹ́ bá wo oríkì Dr. Sikiru Ayinde Barrister Ìrè ní Mògún ni Dr. Sikiru Ayinde Barrister. Sẹni Aládé Ìrè ní Mògún ni. àwọn lọmọ adọkọ lójú àgbàrá kíyan rìn mẹ́dà sí ọkọ mi. bàbá ńlá wa no tó lóríkì orílẹ̀ ìní mufti tàwọn òwò sọ nílọrin pé Ògún torí rẹ ti dàrú. kẹ́nìkan wá jáde kọ́ wá máa bú ànábì kọ́ máa ṣépè fún ànábì bóun ni ó ṣe di lára wa. ẹ jágbénu làákàyè ọlọ́dẹ ti sọ́nà àlùkùránì pé ẹ má bú àwọn òrìṣà wọn. òrìṣà ni Ògún lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀, ọba ni lọ́dọ̀ tèmi àrí òpìtàn, bàbá ni lọ́dọ̀ tèmi àrí òpìtàn. àwọn kan gbà lórìṣà, wọ́n gbà lọ́ba, wọ́n gbà ní bàbá. èmi gbà lọ́ba, mo gbà ní bàbá ńlá mi tí ìsìlẹ̀ mórúkọ rẹ̀ kúrò lára mi. èmi Ògún nìyí o, Ògún wálé rèé o, Ògún sínà yín rèé o, Ògún délé rèé o, Ògún níyì rèé o. lólórí bàbá ńlá mi dàrú ìlú Ìlọrin ló ti sọ. mo wá ń retí káwọn ògo wẹrí ọ wá fèsì sí ń tọ́sọ àgógó Ìlọrin. mo ń retí káwọn ògo Ìlọrin kí wọ́n wá sọ ọ̀rọ̀ ní ń tọ́sọ nílùú Ìlọrin. torí pé àrọ̀ ni ò wálé, òun kò yí òsinmi ogun. ọmọ àgbọ̀n tí ò rí kúsá bí tún ṣe ń bẹ̀rẹ̀ rí. mo sọ fún yín pé ẹ má rò pé fífi ta lọ lọ́hún lẹ̀ tẹ́ fi lẹ̀ yóò wá lọ dákẹ́, yóò lọ sí mẹ̀dọ̀, yóò sí mẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ tí yín níwọ̀n ìgbà tẹ́yìn náà ọba ti fẹ́ nu wa rọ́ọ̀fù mọ́. sẹ́mi gbà tẹ́yìn máa fi mọ́tò wa rọ́ọ̀fù tẹ́ bá dẹ́kọ̀ gbogbo ara nu mọ́tò ni wọ́n máa pariwo dẹ́rẹ́bà ṣe sùúrù fún, ṣe sùúrù fún. ọ̀rọ̀ yín sì dàbí dáńfó ni tí ń bá tírélà du ọ̀nà. sẹ́mi pé gbogbo èrò tó bá kó sí inú ọkọ̀ ni wọ́n máa pariwo fílẹ̀ jẹ́ ọlọ́ jẹ́ ọlọ́. dẹ́rẹ́bà tó bá wá sán lórí ẹ̀ fílẹ̀ ẹ̀ rí i pé gbàdànù ní ìsìn ọgbà kí ni dànù. bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín ṣe rí. ẹ ń fi àbá kékeré ọ̀rọ̀ gbà ńlá táwọn ọba wa fèsì. ìwọ nìkan lọ sọ̀rọ̀, èèyàn bíi 10 lè jáde wọ́n wàá fèsì, wọ́n wàá sọ̀rọ̀ kọjá ẹnu àlà. la fi ń pè ìjọba, òfin gbọ́dọ̀ wà. òpònú eléyìí lọ sí Ìlọrin, òpó sẹ́mọ̀ pọ́pọ̀nú ni ó lọ sí Ìlọrin, ó ń lọ sọ wípé Ògún torí rẹ̀ ti dàrú. ó sì ń pè rẹ̀ lọ́mọ Odùduwà. lára àwọn baba ńlá rẹ̀ fún ọmọ Odùduwà ní generation baba ńlá rẹ̀ lólórí rẹ̀ ti dàrú yẹn. torí kíni? torí páàsì agbáwèrè mẹ́sìn. bàbá ànábì Muhammad kò ṣe Islam, bàbá ànábì kò ṣe Islam, ẹ̀gbọ́n bàbá ànábì kò ṣe Islam. ìgbó fẹ́ kú, ànábì ní kó pe kálímà kò pé, ànábì ò torí ẹ̀ ṣépè fún. ká sọ pé torí pé àìwá ṣe Islam ni. ànábì ń bẹ Mádínà ìjọ kan wọ́n ń gbé òkú Yahudi lọ. ànábì bá dìde, gbogbo àwọn mùsùlùmí tí mẹ́bẹ̀ bá dìde, ànábì dákẹ́ díẹ̀. wọ́n wá lọ tá ànábì jókòó, wọ́n pé wá ànábì òkú tí wọ́n ń gbé lọ kìí ṣe mùsùlùmí Yahudi ni. ànábì ní bẹ́ẹ̀ ni,
ẹ̀mí tí ń bẹ lára èmi náà ní ń bẹ lára rẹ̀. Tẹ́ ẹ bá wo àwọn ọlọ́pàá tí wọ́n máa ń ṣọ́ àwọn station ọlọ́pàá tí wọ́n bá gbé òkú kọjá wọ́n yìnbọn, wọ́n dárú ẹ̀mí, torí pé ẹ̀mí ni ńlọ́lọ́. ẹni tí èyí ṣe mùsùlùmí nù, ànábì ò ṣépè fún, ànábì dìde ó sì dákẹ́jẹ́, gbogbo àwọn sàábé bá dákẹ́ láti lè fi bu ọ̀wọ̀ fún pé ẹ̀mí kan tí ń bẹ lára tèmi náà ní ń bẹ lára rẹ̀, kò sí lára tiẹ̀ mọ́nù lódòkú. Níbo lẹ́yìn ti wá rí ìsìláàmù ti yín tó ṣe pé ojú kan náà níbi tẹ́ bá ń lọ náà ní ẹ ti fẹ́ wo bùnmí. Ló wá ń pe Ògún, ó ń pe olórí Ògún torí rẹ̀ ti dàrú. Sọ fún mi pé àwọn ló gbé ọ sọ pé orí bàbá Olúwo dàrú. Olúwo sì ń wú ọ̀ràn, Olúwo ló sì fi ọ jẹ mufti tàwọn Ìwó, tọ́rọ ti sọ pé ṣe mufti rẹ̀ ò sí lábẹ́ Olúwo. Olúwo sì ń wú ọ̀ràn, kò sì lè kọ́ṣàn rẹ kí wọ́n fún ọ lágbo wèrè mu. Ọpọlọ náà tí ń sọ pé orí Ògún ti dàrú, ó yẹ ká ṣe àyẹ̀wò ọpọlọ náà. Tí ìkẹ́kọ̀ọ́ bọ̀ wá ń bá mú ọpọlọ náà, á wàá gbé jókòó, á wàá ṣàlàyé fún pé sọ ọmọ bógun ṣe jẹ́ ni, bàbá ńlá wa rèé, àwọn lo sáà wọn bí wọ́n ṣe lo sáà wọn ni, wọ́n lò bí wọ́n ṣe lò ní. Kò lómi nílé ó fi ẹ̀jẹ̀ wẹ̀, kò láṣọ nílé ó fi mọ̀kímọ̀ bora, kí ló burú bẹ́ẹ̀? Orí kìíní ọdẹ ni, alágbára ni. Bí wọ́n bá ń pa ẹran, àwọn ẹranko kan ń bẹ wọn èé kún lórílẹ̀ bí ẹkùn, inú omi ni wọ́n ti ń kún tí wọ́n sì wà nù rẹ̀, ẹ̀jẹ̀ ó bò wọ́n. Sípò ó ní ká ṣàlàyé fún ọ, pé tí ò yọ. Ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀yin náà lẹ sọ fún wa. Ànábì Isa alayhi salatu wa salam, Jesus Christ, ọdún mọ̀ tí wọ́n dòní náà wọ́n sì ń ṣe palm kílẹ̀ máa ń pèsè palm sunday kọ́ ni, tí wọ́n ké òsánà tí wọ́n ya ìmọ̀ ọ̀pẹ. Mọ̀ sọ pé bo ni wọ́n ń ṣe ń bẹ̀rù, àbí kò sínú tíra táwọn àfa àsọ̀ǹgbà rẹ̀ péjọ tí Jésù ó wọ Jerusalem tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ bí gbogbo àwọn èèyàn ṣe ya ìmọ̀ ọ̀pẹ lọ́wọ́ ni. Tẹ́ bá wá ara àwọn táwọn èèyàn bá wá ṣe ẹlẹ́bọ ni, ẹlẹ́bọ ni. Ìní pé kèé ṣe gbogbo nǹkan èèyàn ń ṣèwádìí bí sáà tí wọ́n ṣe rí ni wọ́n ṣe lò ó. Wà ń sọ pé Ògún ó bẹ̀rẹ̀ sí ní bú Ògún. Ìjà tó gbọ́. ìsùláàlú Ṣàngó tó pokùnso, Ògún lákàáyé lóore ti dàrú, olómi ńlé, omi tọ́nọ́mà ọ̀fẹ́ jẹ̀wẹ̀, ọ̀làṣọ gélé gbogbo ẹ̀ gbogbo agbádá lórí ńlé, ó fi mọ̀kí náà bóra. Ewé ní mẹ́rin àwọn àfa àti àṣẹ ń dákọ̀ sẹ́yìn ló fi ó pẹ́ ànàbáwọn tó fi lè ròyìn wọn. Bẹ́ẹ̀ dákọ̀ àgbákiri, bẹ́ẹ̀ dákọ̀ mọ́ àmọ́ màlèké. Ní kápẹ́yìn ló ń sọ àìmọye àfa tí a lè fi nǹkan ìròyìn búrò, ṣùgbọ́n tá a bá ń sọ yọ̀ mọ́ dàbí èébú. A ti rá àfa àtẹ pé ń wèrè Ọlọ́run, ẹ ti rá àfa àtẹ ní wàlíyì ni. Èyí náà lẹ sọ fún wa nígbà jáde láàrin ara yín, tẹ láàfà kan láṣọ lórí, èyí náà lẹ fi ròyìn rẹ̀. Tẹ ní èkírun pọ́ láṣọ lórí, èyí náà lẹ fi búra yín tá a gbọ́. Èyí lẹ pé bàbá wa búlálà lọ́fà, èyí lẹ pé ń wèrè. Kírísítẹ̀n kọ́ ló bá wa pé búlálà ní wèrè, kìí sàwọn ẹlẹ́sìn ìbílẹ̀, àwa mùsùlùmí náà la pè ń wèrè. Ọ̀dà láàrin ara wa tá a fi ròyìn wàlíyì Ọlọ́run o. Búlálà wa kú tán, bàbá wa búlálà Jámì búlálà lọ́fà wa kú tán, làwọn àgbà pé wàlíyì ni. Àbùsíwò ló tó èèyàn ìgbẹ̀yìn wa ń pariwo ní ìsìn. Sáwọn aráàlú nígbà fúngbà tí ń bẹ láyé mọ̀ tanra yín. Èmi lẹ́mọ̀ ròyìn ìsìláàmù tẹ́ ẹ ṣe lánàá fún ibi náà, àṣẹ́kùbọ̀ ẹ̀ náà kọ́ lẹ́ ń ṣe lónìí. Àṣẹ́kùbọ̀ rẹ̀ kọ́ lẹ́ ń ṣe lónìí. Débi tí ìsìláàmù yẹ yín dénú. Wọ́n gbogbo orílẹ̀ nígbà yá Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ sin èèyàn, bí wọ́n bá fa aṣọ bò lórí kò ní ìbò lẹ́sẹ̀, bí wọ́n bá fẹ́ fa aṣọ bò lẹ́sẹ̀ kò ní ìbò lórí, wọ́n fi aṣọ bo orí rẹ̀, wọ́n wá kókóókó wọ́n kò sí lẹ́sẹ̀, aṣọ ọ̀ka ewé kọ́lọ́ náà fi bóra wọ sàárè. Á pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láwárí tó ṣe bẹ́ẹ̀, ẹ bẹ̀ máa sọ pé wọn ò láṣọ lára abẹ́lẹ̀ kàtí àdébẹ̀, ṣé bẹ́ẹ̀ láṣọ ṣe pọ̀ tó ń gbà yá àwọn Ànábì sallallahu alaihi wasallam, ṣé bẹ́ẹ̀ láṣọ ṣe pọ̀ tó? Kí ló dé dẹ́ máa sọ nọ́ńsẹ̀nsì ọ̀rọ̀ lẹ́nu? Ẹ lè máa sọ fáwọn tí ọba mọ kéwú, fáwọn tí ọba mọ̀ nípa àròyìn ẹ̀sìn Islam, ẹ lè máa sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n fáwọn tá a mọ̀, àwọn ọmọ sọ fún yín pé irọ́ lẹ̀ ń pa, kò síbi tí ṣe ò sí láyé. Ní gbogbo ìgbà ìlà wá sì ti ní fáṣírì tiwa tá à ń hun aṣọ. Ọ̀sán náà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kí ni sáyẹ́ǹsì wo ni Yorùbá ní? Kéèyàn ó sì lanu gbágá kó ní sáyẹ́ǹsì wo ni Yorùbá ní. Lára sáyẹ́ǹsì wa tí mo sì tún gbà fáwọn bàbá wa ni wípé ní gbogbo ayé, gbogbo àgbálá ayé, kò síbi tí wọ́n ti hun aṣọ òfin jùlẹ̀ Yorùbá lọ.
tọ́bẹ̀ láti Ọ̀wọ̀ wọ Èkìtì wọlé gómìnà wọ Ìlọrin tẹ́ dé Ìṣẹ́yìn tẹ́ wọ Òkè Ògùn aṣọ òfì àwa là ń owú ẹgbọn owú àwa gbin òwú kóró òwú lágbìn yóò wù yóò digi nígbà bá wá digi tán yóò wá di ẹ̀gbọ́n òwú ìmọ̀ bóyá Akíndélé ń bẹ́ẹ̀ bí ni Akíndélé àkòsí nítòsí ẹ̀gbọ́n òwú funfun tí a bá wá gbọ́n tán lù tẹ́ yọ kóró rẹ̀ kúrò bóun ó ṣe sí tí ó wá di òwú bóun ó ṣe sí tí wọ́n fún ní àwọ̀ tí wọ́n rẹ̀ tí wọ́n po kẹ́míkà pọ̀ ẹ̀yin ọmọ science student ẹ wá ṣàlàyé ẹ̀ fún mufti Ìwó bóun wọ́n ṣe po kẹ́míkà pọ̀ tí wọ́n fi rẹ́ irú ewé wo èso igi wo ni wọ́n gún pọ̀ mọ́ra wọn tí wọ́n fi mú kẹ́míkà wọn tí wọ́n fi rẹ́ nígbà wọn bá ṣe bẹ́ẹ̀ tán tó di òwú tí wọ́n yí wọ́n wá da òwú kìí ṣe bí òwú tá a fi ń rán sọ lónìí ìṣèlú bẹ́ẹ̀ kọ́ lòun ṣe máa ń rí wọ́n wá da òwú wọ́n dà ẹ̀mí bá àṣẹ́kù bẹ́ẹ̀ wọ́n wá dà nígbà bá da òwú wọ́n máa fi kíní dà báyìí ní wọ́n máa yí báyìí nígbà bá dà tán wọ́n wá fi ṣe wọ́n wá tó pọ̀ wọ́n wá ṣe sára igi wọ́n ti wá ní machine manual machine wọn ẹsẹ̀ àtọwọ́ ni wọ́n máa lò wọ́n máa ṣe wọ́n sì máa sun wọ́n máa jù wọ́n sì fi hun àwọn ìpele òfì nígbà wọn bá wá parí ẹ̀dá wọ́n wàá tó pọ̀ yóò bá daṣọ ńlá. níbo làwọn bàbá wa ti ń bá sáyẹ́ǹsì ń bọ̀ ó sì ti wà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún kìí ṣe ẹgbẹ̀rún ọdún mẹ́ta ṣáájú kí Islam ó tó dé ká tó bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló ti wà bẹ́ẹ̀. irú aṣọ tá à ń lò tá a fi ń ṣe aṣọ áràmí iná làwọn èèyàn wá ń lò ẹ bá jẹ́ olóyè àwọn Òṣùgbó ni wọ́n lò tẹ́ ń pè sáàkì lónìí funfun ni tí wọ́n sì hún bẹ́ẹ̀ àwọn bàbá ẹ̀gbọ́n òwú náà wọ́n ń lò tí wọ́n fi ń ṣe àwọn bàbá wá sì nímọ̀ rẹ̀ ká ń béèrè pé ṣé sáyẹ́ǹsì kan sáyẹ́ǹsì wo lójú ìmọ̀ ìjìnlẹ̀ ìta fi bo ìhòòhò ká tó wá sọ ilé kíkọ́ tó bá mi ní àwòrán ààfin Ìwó àwọn ààfin Ìwó ìṣẹ̀ǹbáyé ká tó wá sọ ìlànà ilé kíkọ́ wa bá a ṣe ń kọ́lé tí ilé ó tóbi tó wù lé ilé ọ̀gá lóróróróró tí wọ́n sì kanlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ wo la fi ṣèyún wọ́n sì ṣe náà òjò sì ní wọnú ilé náà táṣọ ló bà mí lẹ́rù ká tó wá máa sọ àwọn nǹkan míì ká tó máa sọ ìmọ̀ ewé àti egbò ní ta fi ń ṣèwòsàn bó wọ́n ṣe mọ̀ yí pé tá a bá já ewé eléyìí tá a bá fi kún eléyìí ṣé bí igi ewúro ṣe wà nílẹ̀ Yorùbá gbogbo àgbáyé rò pé igi ewúro wà tọ́kẹ́ wa nínú àwọn èèyàn mi kan dókítà ọ̀gá ní Europe mi ní dápọ̀ country náà ọ̀gá ní Europe ó wá nígbà Christians ni nínú àwọn tó ṣe pọ́ sì máa ń lọ church dáadáa Nàìjíríà ni wọ́n ti wá gbèsè ní ẹ̀mí pé gbogbo ewé àgbo wa nǹkan kò dáa wọ́n wá débi tí wọ́n wá lọ sí Europe ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa medicine rẹ̀ ó ti wá débì kan wọ́n wá dé stage tó ga jù wọ́n fẹ́ mú wọn wọ láàpù tó lágbára jù Ọlọ́run sáà rí pé àwọn ń ṣe undertaking ní táwọn bá rí ń bì ẹnu o gbọ́dọ̀ sọ o àmàwò márùn ohun ojú mi bá rí o ẹnu ò gbọ́dọ̀ sọ o ìtawà náà ń pè láwonu àṣírí tèmi mọ̀ tí wọ́n mọ̀ tá a fẹ́ kẹ́lòmí ọgbọ́n ní di awo àṣírí ìlú ètò ayé ìlànà ìṣèjọba iná ń pè ní top secret ní di awo là ń pè láwo ń jọ wọ́n wá tọwọ́ bọ̀ pé táwọn ṣe gbogbo ẹ̀ wọ́n ó dé láàbù ní wọ́n bá ń bá ewúro efirin wa epo pupa wa àdí ní bàbá wa pásítọ̀ alábẹ́rẹ́ bá di wọ́n mọ́ ní pé ìgbà ń ló ti wòye pé àṣé àwọn pásítọ̀ wa ẹ̀fẹ́ bà tèmi jẹ́ ìtẹ́yìn ń kọ́ fáwa làwọn òyìnbó ń ṣe ló fi wá padà lónìí wá wò pé àṣewé àtegbò ń bẹ Ọlọ́run bá wa kí aláàjì ọkọ̀ olóyún àwọn ń fi ewé àtegbò ṣe nǹkan bẹ́ẹ̀ ni yẹnkẹ́m wọ́n mú ìdàgbàsókè bá ibi tó ti ń bọ̀ tó dé dúró lánàá gbogbo àgúnmu wa gbogbo ẹ̀ àwọn bàbá wa níbi tó lọ́dẹ̀ kẹ́wọ́n nípa ìmọ̀ ewé àtegbò àwa náà ní wọ́n ní tábìlẹ̀tì tí wọ́n ń ṣe bí làákàyè wọ́n ṣe mọ́ wọ́n ní páúdà tí wọ́n ń lò bí làákàyè wọ́n ṣe mọ́ wọ́n ló lómi táwa náà ń lò lónìí a ní ewé sóró tó bá mú ewé tó bá já tó bá fi rárá yọ ọmọ tàbí rọ́ọ̀bù ni a sì ní àgúnmu wa a sì lágúnmu míì wọ́n ra róbóróbó wọ́n ní ká jù wọ́n bá ti ra róbóróbó wọ́n ní ká fi sínú ọkà ká jẹ a fi sínú òkèlè a sì gbé jẹ a fi sínú ọkà a jẹ torí pé Yorùbá ní iyán ló ń jẹ ọkà lóògùn ọkà fúnra rẹ̀ ògùn ni a sì jẹ agbèmí ìlànà wanu sáyẹ́ǹsì wanu nípa ewé àtegbò ìwòsàn ìlú tó bá ní ìlànà tí sáyẹ́ǹsì wọn lè sọ pé àwọn ni wọ́n ń gbin òwú àwọn ni wọ́n ń gbọn òwú àwọn ni wọ́n ń ran òwú àwọn wọ́n fi ń ṣe aṣọ òfì tó sì wá tún bá débi pé wọ́n lóògùn wọn fúnra wọn ìmọ̀ ìjìnlẹ̀ wo ló tó yùn láyé
mọ́rin òòhò bí nǹkan bá mọ ìwòsàn ẹ wá bá ń bi mufti Ìwó tó ń béèrè pé sáyẹ́ǹsì wo làwọn bàbá wa ní. A ti sọ pé ọkà ló oògùn, ẹ̀gẹ́ igi là ń gbìn igi, a sì mú bí agéhéwú àkìbọlẹ̀ àkọbẹ̀ fún àkìbọlẹ̀ yóò bá sì ta falafala a bá wà. Bó wọn ṣe mọ̀ yí pé a bẹ́ nígbà bá bẹ́ alẹ́ rẹ́ ní okòkò wọ́n sì máa lọ rẹ́ sínú odò adágún wọn a máa rẹ̀ ẹ̀gẹ́ bẹ̀ alẹ́ rẹ́ sínú odò alẹ́ rẹ́ sínú okòkò nígbà ọba yá a lọ wà á bó ìpara rẹ̀ kó a sì lọ nà lẹ́bẹ́ a sà. Sáyẹ́ǹsì àwọn bàbá wo dúró nígbà bá sa tó bá gbẹ a wà gbé sí odó a wà gún nígbà bá ṣe ń gún bá ṣe ń kúnná láàmú jọ gúngún là ń gún a sì mú àjọ àtúnlájọ wa a fi jọ nígbà bá jọ tán ọwọ́ akùkà gbé omi kaná lábàá bẹ̀rẹ̀ sí ní rò àmọ́ dèlúbọ̀ wá sí láàmú rò nígbà ọba le àjẹ ẹ wo processing látara igi tó fi wá débi tó dé sí sáyẹ́ǹsì míì kọ́hún orílẹ̀ èwo ní ìjọ kàláyé bí kì í bá ṣàwárí Yorùbá ọmọ ó tún fẹ̀ ká tó wá bọ́ bí gàárì ká tó wá bọ́ bí iyán ká tó wá bọ́ bí àwọn nǹkan míì bẹ́ẹ̀ nílànà oúnjẹ. A sì ní èso tiwa tí ń jẹ́ adùn tá a fi máa ń mu gàárì tá a fi máa ń mu ẹ̀kọ iná ẹ̀ ni àgbáyún kítì tí bá náà lè so àgbáyún wa tó bá ti fi sẹ́nu tó bá mú báyìí gbogbo tó bá ń jẹ lẹ́yìn ìgbà náà yóò máa dùn ni dípò ṣúgà. Irú àgbáyún ló yẹ káwọn ìjọba tiwa náà ṣe pé ọ̀nà wo lágbègbà àṣẹ mọ́ èèyàn mélòó ló ti ẹ̀dá àgbáyún gan màmá láyé. Ẹni tó ń béèrè pé ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wa dà á sọ fún pé a ní àwọn bàbá wa nímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ṣùgbọ́n bí kórí ó tóbi kọ́ ní jẹ́ pé kéèyàn ó ní làákàyè òye ṣe pé kórí ó tóbi orílẹ̀ tó kòkó house nìbàdàn kọ́mọ̀sí nǹkan kan bẹ̀ kọ́ jẹ́ mt eded ni. Kí a máa béèrè pé kí làwọn bàbá wa fi ọpọlọ wọn ṣe. Mo ti sọ fún wa àwọn òyìnbó wọ́n wá ṣèwádìí aláwọn ìlẹ̀kẹ̀ tó ṣe pé gíláàsì díngí gíláàsì ni wọ́n fi ṣe àwọn ìlẹ̀kẹ̀ tó gbélé Ifẹ̀ náà wọ́n ti ṣe àwọn ère idẹ tí wọ́n rí nílé Ifẹ̀ sáyẹ́ǹsì wo nu gbogbo àwọn òyìnbó onírú ẹ̀ ṣe àwọn ère idẹ torí pé wọ́n kọ́kọ́ fọ́ọ̀jì kan tí wọ́n fi produce yẹn ẹni tí ó dẹ̀ lè fọ́ọ̀jì irú ẹ̀ bá ń bèrè sáyẹ́ǹsì láwọn èrè tó ṣe pé ibi tójú wà ibi téyín wà ibi tẹnu wà ẹ jẹ́ ń fi hàn wá ìfẹ́ kíkì ní yóò kú ń bẹ̀ ìsì fẹ́ kó dàrú ká bá a lè rí nǹkan tọ́lá wọ́n máa sọ fún yín pé aláìmọ̀kan làwọn èèyàn yín kí wọ́n sì má sọ ẹ̀yin ọlọ́gbọ́n di òmùgọ̀ bíi tiwọn fẹ́ fi hàn wá ìní ẹ wo ọpọlọ tó ṣe irú eléyìí àwọn òyìnbó ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ ibi tó yẹ kójú ọ wà ibi tó yẹ kí mọ́ wà ibi tó yẹ kétí ọ wà ibi ètè ibi àgbọ̀n kéèyàn wá lé sáyẹ́ǹsì ò sí fáwọn bàbá tó ṣe lé a jẹ́ pé irú ọpọlọ ẹni bẹ́ẹ̀ ẹ lọ gbé lọ ìjọba gbọ́dọ̀ múrú ẹni bẹ́ẹ̀ kí wọ́n mú un lọ sí ọgbà ibi tẹ́ tí máa ń yọ ọpọlọ wọn kọ́ lọ yọ ọpọlọ ẹ̀wù náà tẹ́ bá wá yọ ọpọlọ ẹ̀wù tẹ́ bá wá rí pé kò sí nǹkan ọpọlọ ẹ̀ lálàáfíà ọwọ́ apá pé kí wọ́n gbé jókòó kí wọ́n wá ṣàlàyé ọ̀rọ̀ fún kéèyàn láwọn bàbá tó ṣe irú eléyìí kéèyàn ní òrí nǹkan ṣe lára bó sì ṣe wà láwọn orílẹ̀ tó lágbára láyé bẹ́ẹ̀ bá dé Egypt bẹ́ẹ̀ bá dé Syria bẹ́ẹ̀ bá dé China bẹ́ẹ̀ bá dé kí lorúkọ India bẹ́ẹ̀ ṣe bánu Greek bẹ́ẹ̀ ṣe bánu tí wọ́n lo sáà wọn pẹ̀lú àwọn ọmọ ìjìnlẹ̀ wọn àwa náà ò bẹ́yìn ń gbà wọn àwa náà lo sáà wa pẹ̀lú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ wa lè rí olókun yìí. Ẹ wá bá mi pe àáfàá yìí o kọ́ wá ṣerú eléyìí kọ́mọ̀ ní tẹ́ fi fọ́ọ̀jì eléyìí irinṣẹ́ tí wọ́n lò tí wọ́n ti ṣe tí wọ́n fi ń ṣe àwọn tó ń ṣe kòkó orin yóò ní àwọn kan wà tó ṣe pé Ọlọ́run fún wọn lẹ́bùn wọ́n ti fọ́ọ̀jì àwọn kiri irin tí wọ́n máa lò wọ́n fẹ́ ṣe abọ́ ni wọ́n fẹ́ ṣe síbí ni wọ́n fẹ́ ṣe nǹkan ni tó o bá nìkan tó o ti ṣe tẹ́lẹ̀ tó fọ́ọ̀jì láti máa fi ṣe ò lè produce nǹkan kan níbo ló fẹ́ da oúnjẹ tó o bá yọ sí kéèyàn wá ní làákàyè tó ṣe àwọn nǹkan kò sí làákàyè ńbẹ ìkòkò orin wa bá a ṣe bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nù ìkòkò alámọ̀ wa tẹ́ ẹ bá dé Ìlọrin wọ́n gbajúmọ̀ ń bẹ̀ dọ́là bá a ṣe ń ṣe nù bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nù onírèsé ń bẹ tí wọ́n ń fi igbá bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nù àwọn oníṣẹ́ ọnà àwọn oníṣọ̀nà ń bẹ bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa nù kéèyàn wá ní làákàyè tó ṣe gbogbo àwọn nǹkan náà kò sí a jẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kíjọba ó mú ẹni bẹ́ẹ̀ kí wọ́n lọ yọ ọpọlọ rẹ̀ wò kì í ṣe pé a kàn ń sọ̀rọ̀ àbá a kàn ń sọ̀tàn kí ó tó di pé mo gbà nínú tàn fún àwọn bàbá wa mo ṣèwádìí mo rí pé wọ́n pọ̀ ìròyìn àwọn baba ńlá wa ju bẹ́ẹ̀ ó ju tẹnu wà lè rò lọ bí wọ́n sì bí sáà sì ṣe rí lọ́dọ̀ wọn wọ́n ti lò ó gbogbo ẹ̀yin àfa lẹ́ ń wọ mọ́tò lónìí lẹ́ ń gun pléènì nígbà yẹn àwọn ànábì ràkúnmí làwọn ń gùn ẹṣin ni wọ́n ń lò bó ṣe rí lọ́dọ̀ wọn nu wọ́n á fẹsẹ̀ rìn
àwọn tó bá ní owó wọ́n ní àwa náà ní bàtà là ń pè ní sálúbàtà, kìí ṣe pé òyìnbó ló mú wá fún wa, kìí ṣe pé arábù ló mú wá. Sálúbàtà ń bẹ nílẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́ ni, táwọn òyìnbó náà sì gbà. Àwọn olùwádìí ìjìnlẹ̀ gbà pé àwọn Yorùbá wọn a máa ní bàtà kádé ó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, bàtà onílẹ̀kẹ̀ wọn á sin sí i. Kí ló dé? Àwọn bàbá wa ọ̀làjú wọn ò fẹsẹ̀ rìn, wọ́n tún wọ bàtà. Nígbà táwọn ọba wa ń wọ bàtà, táwọn ọlọ́lá ń wọ bàtà, àwọn aráàlú ti ń fẹsẹ̀ rìn bẹ bó ṣe wà nígbà yá Ànábì nù, ṣé gbogbo èèyàn ló rówó ra bàtà sẹ́sẹ̀? Bó ṣe máa ń wà láyé nu, ṣé lónìí náà bí mọ́tò ṣe jẹ́ pé mọ́tò gbogbo wa ń lò, ṣé gbogbo èèyàn ló lówó mọ́tò? Bóló nígbà yá àwọn òjíṣẹ́ náà, ṣé gbogbo èèyàn ló lè ra ràkúnmí, ṣé gbogbo èèyàn ló lè ra ẹṣin? Bí ṣe báyé ṣe ń rí ńgbà náà ni wọ́n ṣe ń lò ó. Làwa sọ wípé ẹ gbọ́ àgbọ́yé ìtàn, ẹ má torí pé ẹ fẹ́ polongo ìsìláàmù fáwọn èèyàn, ẹ má fi balẹ̀ Yorùbá jẹ́. Ìsìláàmù wo ni wọ́n fẹ́ polongo ju táwọn bàbá wa ti sọ lọ? Ìsìláàmù ló fẹ́ polongo ju táwọn bàbá wa ti sọ lọ. bẹ́ẹ̀ dákọ̀ sí káyọ̀dẹ̀ màlì lórí sí dágbìn àdábí, bẹ́ẹ̀ dákọ̀ sí bàbá àfọ́dùdé nàrà àdábí, bẹ́ẹ̀ dákọ̀ àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àbáwọn tó sọnù lánàá kò sí dákọ̀ tẹ́lẹ̀ fi ròyìn dáadáa, ìròyìn orí pípé, ìròyìn tó ṣe wà láfẹ̀sìn, ìròyìn ẹni ọmọ náà lámà tó ròyìn. A ti sọ fún wa àwọn tó ṣe pé ẹ fi ìròyìn rádaràda fúnra yín ròyìn ń bẹ, ṣùgbọ́n ìyẹn kọ́ lèmi fẹ́ sọ, kọ́mọ́dà bíi pé à ń ba àfáà kan jẹ́. Àwọn apẹ́yìn ni o, ìròyìn kò síbi tí irú ìròyìn bẹ́ẹ̀ ò sí. Àwọn baba ńlá wa tí wọ́n ní ìròyìn eré ń bẹ, tí wọ́n sì lórí eré tí wọ́n dá fún wọn, wọ́n pọ̀. Ìkànnì ẹ tó wá wo eléyìí lára ọ̀rọ̀ rẹ̀, ẹ wá tó já wele, ẹja wele, ẹja tó wele yìí. Ìlú mi tí mo ti wá, ẹ máa gbọ́ o. Nígbà tí àwọn Fúlàní ń bọ̀, àwọn aráàlú ń tẹ̀lé wọn wà láìtàlá, ṣé ń sọ Yorùbá? Ṣé ẹ gbọ́ o? Nígbà àwọn dé ìlú wa, àwọn tó gbọ́ Yorùbá nù wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó, àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tó gbọ́ Yorùbá ń bẹ̀, àwọn ẹni bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún gbogbo àwọn mùsùlùmí ní gbogbo eré ẹ̀. Òun ló ní àwọn tí ń gbógun ibi tí àwọn ẹlẹ́bọ ti ń tẹ̀yàn ọmọ ogun, ìkan bẹ tó súnmọ́ ìlú rẹ̀, Olúwo tàwa àfáàsì ni, ọwọ́ ni ẹjọ́ bá ti wà bá ti ń gbógun ó tàdí ní ẹ padà mú lọ́ọ̀dá fún yín, àbẹ́ ẹ̀kọ́ jọ náà ó sì wọ́n lálejò lọ́n pè lógun Fúlàní. Fún àwọn ṣàlejò tán wọ́n á lọ síbẹ̀, ibi wọn ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì, ìlú kan náà ìlú wo ni àmọ́ ó kó ni, ó jìnà sí òde ẹ̀sìn bá tẹ̀lé tó yọ ọba Olúwo ló ṣe kíni lọ́wọ́. Nítorí pé wọ́n á jìnà sí wo àwọn ẹlẹ́bọ wa máa ń ṣe training bẹ́ẹ̀, wọ́n á máa jagun, wọ́n á máa bá wọn nọ́ọ̀tì jagun tó wọ́n fẹ́ kí tentacle nọ́ọ̀tì kó dé ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ bọ́dọ̀ ṣe kú ní kíló lébi tí wọ́n máa lágbára. Ó yẹ so àwọn Fúlàní wá Fúlàní wọn máa ń pè wọn ní ìtàn, àwọn àgbà àwọn ìjà ìdúró mùsùlùmí wọn wá bá Olúwo, wọn máa ń sàlẹ̀ fún Olúwo tó Olúwo ọ̀dà sáǹdẹ̀, Olúwo tí a tọ́ ọ̀dà sáǹdẹ̀ tó lọ́ọ́ bí fún Olúwo ara àwọn ni. Kódà wọ́n sọ fún Olúwo wa wípé òun yàrá nígbà wọn fẹ́ jọba àfáàní ọ kílẹ̀ tó ìjọba pẹ̀lẹ́ níyà àwọn náà bàkẹ́ máa jẹ́ ní àgbẹ̀ yìí lọ́rin. Mo fẹ́ kẹ́ ẹ fábàlẹ̀ ní Olúwo sọ fún ọlọ́run bẹ́ẹ̀ pé Olúwo mọ̀ Olúwa lòun láàrin gbogbo àwọn ọba tó máa ti ń pẹ̀lú àwọn lọ́níyà wọn à ní máa wò ó bí Yorùbá mọ́, ó sì fẹ́ ṣẹ́ lára àwọn ọba wọn bóòlù àwọn oṣù gbàgbọ́ yẹ́sì Islam. Wọ́n á yọ̀ǹda Olúwo kọ́ máa jẹ́ ọba Olúwo àti gbàyẹ́lá àbá ti máa jẹ́ kí ni o ẹ̀míà àwọn ará náà ti sọ fún wa tọ́wọ́ àwọn ogun Islam tó wá wọn gbé kílódé máa jẹ́ níyà oríṣi tí Olúwo sọ fún wa níjọ́ tó sì jẹ́ kàn wá mẹ́nu. So bó ṣe á jẹun tán ní ààfin Olúwo àwọn ogun Islam yẹn wọ́n á kọrí sí Òkè Ìsájì wọ́n dẹ̀ tún gbàgbé Òkè Ìsájì tí mo rí ibi tọ́lọ́ lẹ́wọ̀n nípèdè lẹ́yìn ìgbà tí wọ́n tú wọ́n á sáré káàkiri àmọ́ àtọ́ gbọ́mọ lọ àánú Olúwo sí wọn. Olúwo wá fún wa ní ibì kan kò jìnnà síbi tó sùtù táwọn wà ní Ìwó eré àbí tó súnmọ́ dùn lolúwo fún wọn, ó ní wọ́n máa gbé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti tú ìlú wọn. Ibẹ̀ náà wá fún wọn nípèdè wọ́n ń kílèmù òlù ń padà lónìí ẹlòmíì ti gbà lọ́wọ́ Ọlọ́run pa olóhùn wọn rún kó náà tún lọ kóòtù tó gbé wọn kó náà bá lé wọn ọ̀gá wọn sábẹ́ lọ kóòtù àwọn ìjọba ní wọ́n gbé wọn kó fẹ́ pamọ́ àwọn ọmọ kan mọ́ ìfẹ́ ti dàrú àwọn bẹ́ẹ̀ ti sọ pé ibi tẹ́ ń gbé wọn ó ti di ilẹ̀ tàwọn kódà àwọn bá fẹ́ hẹ̀pọ̀ wọn bá tàwọn pé ká hẹ̀pọ̀ àwọn òfin nílẹ̀ láti ṣe yunifásitì wọ́n gbàtà gbogbo ẹ̀ka rí pé ó ti dàrú tọ́ àti pé lórí ibùkú yẹn lẹ́bọ̀ ni wọ́n sì gbàgbọ́ mọ́ ẹ̀bọ̀ náà láwọn kan àmọ́ àwọn kan ti lọ ké oye àwọn tó lọ ké náà wọ́n ti ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n tọ́sẹ́ kú bẹ́ẹ̀ wọ́n sì gbàgbọ́ mọ́ ẹ̀bọ̀ torí ìlú ẹ̀bọ ni ibẹ̀ wọ́n ti mọ́ tí ẹ̀ lẹ́bọ tí wọ́n bá jà Fúlàní lógun ìtàkàdà àdá máa pa fún yín ìjà sàǹsàn láàrin ẹlẹ́bọ àti mùsùlùmí níjà nọ́ọ̀tì táwọn náà ń jà ọ̀tọ́ ní Òṣogbo kan wọ́n sì gbókan láti Ìbàdàn wọ́n sọ pọ́ọ̀tù Òṣogbo against Fúlàní no ìjà láàrin ẹbọ àti kíni Islam ni wọ́n sì dàpọ̀ fún yín lẹ́yìn tí wọ́n fi máa kó trade Islam sí a lórí ni ó ti àwọn tí ń jagun wọ́n fẹ́ kí Islam fọ́ká ni kò sí pé wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá wọn ọ̀dà ẹ̀yà àlọ́rin kí ni ó bà lọ́wọ́ yín mọ̀kọ́ bínú Islam ṣé fún ọ̀sẹ̀ ìbílẹ̀ lọ́wọ́
ẹ sọ fún abata yìí tẹ́wù ní ẹ̀yin mùsùlùmí Yorùbá ẹ̀rù lè fẹ́ fúlàní àbọ̀bá tó àti fúlàní àti Haúsá àti Yorùbá àti tápàrí. Yorùbá ti wo irọ́ tí mufti pa àti wo irọ́ tó pa ẹ wá já padà kí n wá nìyẹn lẹ́yọ kọ̀ọ̀kan. ìlú mi tí mo ti wá nígbà tí àwọn fúlàní ń bọ̀ àwọn aráàlú ní tẹ̀lé wọn wà láìtàlá tí ẹ sọ Yorùbá nígbà àwọn dé ìlú wa àwọn tó gbọ́ Yorùbá ní wọn tó tẹ̀lé wọn wá láti àṣẹ Sókótó àwọn ẹlẹ́rìí tí wọ́n mú tó gbọ́ Yorùbá bẹ́ẹ̀ àwọn ẹni bá Olúwo sọ̀rọ̀ ní èdè Yorùbá pé aláṣẹ àgbà fún bàbá mùsùlùmí ní gbogbo eré yìí. ìbéèrè àkọ́kọ́ béèrè lọ́wọ́ mufti táwọn òun ni pé Olúwo wo tẹ́mi bá ń sọ̀rọ̀ tí n bá ń sọ̀rọ̀ nípa ọba àlú kan ń dárúkọ ọba àlú tí ń ṣe ń sì sọ ọdún náà. Olúwo wo mufti táwọn ìwò torí ìwọ ló ní Olúwo ni ọba kìnnì kan sọ̀rọ̀ Olúwo wo irọ́ lọ pa. Lóòótọ́ ni ẹnìkan ìnfàìtì àwọn Fúlàní àáfàá kan ìnfàìtì àáfàá ló ń tọ̀hún ó ìnfàìtì àwọn Fúlàní kí wọ́n gbógun wá kí wọ́n wá gbógun wọ Ìwó kí wọ́n bò ń pa àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kí wọ́n bò ń pa wọ́n. Olúwo wà lára àwọn tó dìde ogun sí òpònú. Àlí Balógun Ìwó ó ṣe jáde lọ kojú wọn. Kí ni ìdí tá a fi mùsùlùmí ni Àlí bàbá ńlá Olúbàdàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí mùsùlùmí ni ó sì ní Balógun Ìwó ó náà tún wá ní ìmáàmù àgbà Ìwó lẹ́yìn ìgbà láyé Olúwo Ògún Mákindé Anídẹlẹ́sẹ̀ ló sì ti jẹ. Abba Olúwo Ògún Mákindé Anídẹlẹ́sẹ̀ jẹ ní ọdún 1820 ẹni tó ń pè mí mi lè ráyè gbé kọ ẹ má bínú ó jẹ ní ọdún 1820 ní Olúwo Ògún Mákindé Anídẹlẹ́sẹ̀. Ọba aláwùsá tó jẹ ṣáájú rẹ̀ ó jẹ ní ọdún 1782 sí 1820. Òun ọ̀gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá mùsùlùmí ni kò gbàbọ̀dé òun sì kọ́ ní pé ká kọ́kọ́ rọ́ba tí ó jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá kìí sóun làkọ́kọ́. Olúwo aláwùsá òun ni mímọ́ pè lọ́ba aláwùsá òun sì ní ìmáàmù mọ́sálásí Jímọ̀ Ìwó òun náà ní sí kíìdì fún wọn. Ó kúrò lórí ẹ̀ òun lọ ní ọdún 1820. Ẹni tí ìlú mú tó jẹ lẹ́yìn rẹ̀ kìí ṣe mùsùlùmí. Ó dàbí ìgbà tí ọba wa Samuel Abímbọ́lá jẹ káyọ̀ náà ló ti sọ ní ẹni tí ìbá ṣe mùsùlùmí ò lè jọba àwọn níwò ọba Samuel Abímbọ́lá ńkọ́ ṣé mùsùlùmí ni kírísítẹ́nì ni ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ kírísítẹ́nì ni wọ́n ẹlẹ́dẹ̀ mọ́ máa parọ́ kí lọ́kàn rí àpèrè ilẹ̀ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n bá bọ́ sọ́wọ́ mùsùlùmí déédéé bọ́ bọ́ sọ́wọ́ kírísítẹ́nì déédéé ṣé kírísítẹ́nì ni a máa lọ chọ́ọ̀ṣì ṣé mùsùlùmí ṣé kírísítẹ́nì ni a máa lọ mọ́sálásí ṣé mùsùlùmí ni a máa lọ jọ́sìn ní chọ́ọ̀chì wa. Nígbà tó wá bọ́ sí ọwọ́ ọba Ògún Mákindé Anídẹlẹ́sẹ̀ ìní Àlí Balógun Ìwó òun jẹ́ ọmọ ọba Olúwo nídìí ìyá ọmọ Ògbómọ̀ṣọ́ ní tààràtàrà nídìí bàbá ọmọ Ògbómọ̀ṣọ́ ni nídìí bàbá. Wọ́n sì ní í ṣe pẹ̀lú òjò aburúmọ̀kú ibẹ̀ lọ̀rọ̀ ti wá pín méjì bó wọ́n ṣe jẹ́ sí òjò aburúmọ̀kú apá kan ní nídìí bàbá ní tààrà apá kan ní nídìí ìyá ni ẹ ṣàfihàn lẹ̀ pẹ̀ láàrin òpè tẹ́lẹ̀ mọ́ àwọn yanjú ẹ̀ láàrin Ọ̀nà Kakanfò òjò aburúmọ̀kú. Àlí Balógun Ìwó ìsọmọ wo lọ́mọ ọkùnrin ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọmọ Ìwó níyà rẹ̀ ọmọ ọba Olúwo ni. Kakanfò tó yè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ni. Kí ló dé tó náà ń kojú àwọn Fúlàní Ìlọrin sẹ́ni pọ́pọ̀nù lélẹ́yìí tó dẹ̀ láwa lápọnú. Kí ló dé tó ṣe pé tó yè jẹ Àkànní Alébíoṣù Kakanfò Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ni. Kí ló dé tó wá ń kojú àwọn Fúlàní Ìlọrin o nígbà tó ní pé ìjà láàrin àwọn ẹlẹ́bọ àti àwọn mùsùlùmí ni sẹ́ni pé làákàyè ò sí. Sẹ́lẹ́bọ ni tó yè jẹ Àkànní Alébíoṣù Látòòṣà ló sì fojú wọn hàn mọ́ bókẹ́yìn mùsùlùmí sì làárẹ̀ Látòòṣà débi pé àwọn àgbà wọ́n gbà yí pé kò parun jẹrí ẹ lọ wo ìròyìn tí bàbá wa Sheikh Ádámù fi ròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà nínú ẹni tó sì gbìyànjú tí Islam fi spread nílẹ̀ Yorùbá Kakanfò Látòòṣà jẹ́ kan bẹ̀. Bàbá mi Asubiaro
òbu òkè díẹ̀ sóògùn ọ̀tẹ̀rọ kò fi dàkọ́ bí ọ̀bọ ọjà ayẹlọ bí ẹjẹ abùsátà bí ìdùwó kó tó dẹni tí ọjà àgbàgbé onílàjà sùn lọ pásídìí ọ̀gẹ̀dẹ̀ pásídìí òrombó bàbá mi asún bí arú àtẹ̀dá ọ̀run rẹ̀ ọbádòkè Muhammadu ọbádòkè látòsà mùsùlùmí ni tẹ̀síìrì ilẹ̀ Ìbàdàn ilé rẹ̀ la máa fà gbé lọ nígbà wọn gbé kúrò nílé àfa alága Abubakar alága ilé látòsà wọn gbé lọ àwọn bàbá ti wá sí ń bẹ̀ ẹ wàá dé ẹ máa pààlọ́ ilẹ̀ ń pàtàn mùsùlùmí ni tó sì kojú wọn òun ló sì ràn Àjàyí Ògbórí ẹ̀fọ̀n òun lọ sí ogun Jálumi tí wọ́n pa àwọn Fúlàní nípakúpa lógun Jálumi mùsùlùmí ni ó sì níjà láàrin ẹlẹ́bọ ẹ kàn mọ́ lánú sọ̀rọ̀ oníwọ́n bá bàtẹ̀ yẹ̀tọ̀ nìtẹ̀ tí wọ́n sọ ìtàn pé wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá ìtàn pé àníjẹ́ wọn gbalẹ̀ wa tí ilé ìbádélé àkàyè kọ́ lọ béèrè ìyìn tí Usman Danfodio fojú wọn rí ní Bọ̀ọ̀nù tó rọ́sọ̀rọ̀ Bọ̀ọ̀nù nínú ẹ̀ Bọ̀ọ̀nù ti ń ṣe Islam tó lé lẹ́gbẹ̀rún ọdún tó ṣe pé gbogbo àgbáyé Islam tí wọ́n recognize jù lápá ẹkùn bíi tàwa náà ní ti Bọ̀ọ̀nù tó sì jáwé èèyàn wa ọ̀sán kan òru kan náà ni Usman Danfodio gbógun lọ bẹ̀ wọ́n jọ ń kọ gbogbo lẹ́tà yẹn níkún bẹ wàsíkà ní bẹ wọ́n jọ ń kọ lẹ́tà wọ́n gbógun bọ̀ ẹ ṣe wá gbógun wa mùsùlùmí ni yín mùsùlùmí ni wá ìyìn ní gbogbo ayé làwọn mímọ ayé ńgbà náà ìní wọ́n fi condemn Usman Danfodio yìí pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ olè ìjà ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ òṣèlú ni tó bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ni Bọ̀ọ̀nù ò sí nínú ibi tó yẹ kó àtáàkì wọn ò ṣàyàfi láàrin ọmọdé wọn ò ṣàyàfi láàrin àgbà wọn ò ṣàyàfi láàrin arúgbó wọn ò ṣàyàfi láàrin oyún inú wọn ò ṣàyàfi láàrin ọkùnrin láàrin obìnrin àwọn Fúlàní pa gbogbo wọn pakúpa ni irú ìtàwọn wọn ṣe lọ́fà táwọn Fúlàní Ìlọrin ṣe lọ́fà wọn tún bíyẹn táyì lọ́fà ni gbèrè kọ́ wá jáde yá máa sọ̀rọ̀ ẹjọ́ náà ọba fẹ́ bá tiẹ̀ jẹ́ ẹjọ́ kọjá o ẹjọ́ ọba fẹ́ ṣòfò tìrẹ́tìrẹ́ àsìkò tá a wà yìí ẹ méje ní obi wọn tá a bá ń wo ìtàn à ń ní ká gbàgbé ẹ sì fẹ́ máa mú wa rántí tẹ́ ẹ bá máa tẹ́ dẹ́wò ní Ọ̀fà wọ́n ń dú àwọn èèyàn báyìí ni gbèbè wípé Ìbàdàn ní láti gbé bàbá wa Ọlọ́fà á gbé bàbá wa Ọlọ́fà sá ẹ lọ béèrè nílẹ̀ Ìbàdàn ìdí táwọn Ọlọ́fà fi pọ̀ nílẹ̀ Ìbàdàn Ọ̀fà tẹ̀dó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun Ọ̀fà ń bẹ níbàdàn ábà ẹni kó sì wá máa lánú rẹ̀ yóò máa ní Yorùbá lóhun yóò sì máa parọ́ gbogbo èèyàn sì máa wòjọ́ bọ́mọ aláwùjẹ́ yìí tẹ̀ ń darí wa ọ̀tọ̀ Ọlọ́run yín ẹ dìgbà ẹ jẹ́wọ́ ìyá tẹ bá bàbá yìí kú tẹ́ ẹ bá dìde sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kí ló dé ẹni kó sì máa rí dínkù wa yóò máa sọ̀tàn ara àwọn bàbá wa ń sọkúsọ èèyàn sọ fún wa yìí pé Ògún tó rí rẹ ti dàrú bàbá ńlá mi bàbá ńlá tiẹ̀ kí ló ń jọba lé lórí kí ló ń jẹ́ gómìnà lé lórí kẹrọ òdu ẹ̀sìn dúró ẹ̀ ń wò Arásakí dúró ń wò kí ló kẹrẹ ń wò kí ló bọ̀ òdó ń wò ilẹ̀ mímọ̀ kún kọ́ kí lẹ̀ ń wò àjẹpẹ́ ẹ̀ jẹ́ kẹ́kẹ́ nù kí wọ́n gbadé lórí yìí ni kí wọ́n tì ní ìta tẹ́ ẹ bá sì fi lè dúró wọ́n bú bàbá wọn lọ́rí wọ́n ní tàwọn náà ń bú bàbá wọn ó ń rìfẹ́ mu bàbá wọn wọ́n mú èèyàn sì ń bú bàbá ńlá wa ẹni tó sọ àwa ní tá a dì bí wọ́n bá kí Ṣakí Ògún ọ̀rọ̀ kí ni wọ́n wí wọ́n tún wá kí wọ́n má gbẹ̀dẹ́ ìrèdí mògún pa Ilé Ifẹ̀ ńkọ́ orí yeye ní mògún ìpẹ́ ẹ̀sẹ̀ ló wà tí bàbá wọn ní ìrìsábà dákẹ́ àlọ́balù bẹ́ẹ̀ bá jẹ́ ewé ìjókòó fún wọn lọ́mọ burú lẹ́sìn ni bẹ́ẹ̀ lẹ́sìn máa ráwọn èèyàn tí wọ́n máa dìde yóò sì dá wàhálà alẹ̀ kí wàá lọ́mọ wọlé Yorùbá nítorí pé àwa wà peaceful ẹ sì wá dákẹ́ ẹ wá dolúndù kí lè jọba fún bí wọn bá lè bá yín sòdodo ọ̀rọ̀ gbọ́n la fẹ́ sọ èèyàn máa sọ bẹ́ẹ̀ a sì wá dákẹ́ torí páńpolongo ẹ̀sìn a sì máa mú lẹ́sìn àwọn bàbá wa gbogbo mọ́sálásí tí ń bẹ nílẹ̀ Yorùbá tó bá jẹ́ mọ́sálásí ìlú àwọn ọba ló tulẹ̀ fún wọn wọ́n sì ń dá ifá ni kí wọ́n tó tulẹ̀ fún wọn ṣe ẹ alámọ̀tàn yòó ẹ lọ wo gbogbo ìlú ìṣẹ̀ǹbáyé mo wí o ààfin àti mọ́sálásí èyí jìnnà síra wọn tẹ bá wo ìlú ìṣẹ̀ǹbáyé iwájú ọjà ìlú lẹ́ẹ̀mọ́ bá mọ́sálásí ìlú orí àwọn bàbá wo òkú tí wọ́n fààyè gbà wọ́n ṣe tọ́wọ́ ajá àti sán fúnlẹ̀ Yorùbá lónìí ní èmi ọ̀mọ ìran tí ń useless ìran rẹ̀ bí àwọn àfọ̀pọ̀nú ìṣeéṣe tí ẹ̀yin ọba wọ̀ bá dìde kò sígbà tí ìní wọ studio tí ń ṣe orin tí ń ṣe jíngùn torí yín gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn gbogbo ẹ̀yin ọba tó jẹ́ ọmọ Ògún ní sì dákọ kí ló dé ó ti ń pọ̀ jù wọ́n bọ́ láàfin Ṣàngó wọ́n bọ́ Odùduwà wọ́n bọ́ Ọ̀rànmíyàn wọ́n bọ́ Ọya wọ́n bọ́ kí ló dé ara àwọn tá a ti jáde nu tí wọ́n sì nípa tí
wọ́n sì sapá wọn fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ní máa ń sọ̀rọ̀. Brọ̀nù wọn máa ń kọ lẹ́tà síra wọn, wọ́n lọ ọbẹ̀ wọ́n pa àwọn èèyàn pakúpa ní Brọ̀nù, wọ́n sá wọn fìlú wọn lẹ̀. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta àwọn Brọ̀nù lọ kóra wọn pamọ́ nínú igbó. Lẹ́yìn ọdún kẹjọ wọ́n yàlù wọn, wọ́n pa àwọn Fúlàní pakúpa, wọ́n gbalẹ̀ wọn padà. Irú ìjẹ́ wá ṣe nílò níbẹ̀ ṣe pa Àfọ̀njá, bẹ́ẹ̀ wọ́n ṣe ń Brọ̀nù, àwọn Brọ̀nù gbalẹ̀ wọn padà. Ẹ lọ wo tàwọn lè ń pe Tápà, bẹ́ẹ̀ ṣe gbalẹ̀ àwọn Tápà náà nìyẹn. Àwọn British wọ́n gbalẹ̀ àwọn Tápà ní kí wọ́n tó wá kírètì ààyè fáwọn Tápà káwọn náà lọ́ba wọn. Lẹ́tà tí bàbá yín Abdulsalami ń kọ sí Sokoto nígbà tó fẹ́ jẹ emir ilẹ̀ Yorùbá mọ̀ ní gbogbo lẹ́tà ní mọ̀ ń bẹ. Ẹ má múnú bí mi, kò sí ìgbàgbọ́ tó pamọ́ láyé o, torí wọn náà sọ àwọn Amẹ́ríkà lẹ́tà tí ẹ kọ sí Egypt, bí lẹ́tà yẹn náà ṣe ń bẹ ní tiyín náà ń bẹ. Tẹ́ ń kọ pé ṣé o ṣèrò pé ó lè jẹ emir sílẹ̀ Yorùbá? Lóòwò láwàpá ẹ wá ní kìí sọ̀rọ̀, kìí ṣèjẹ ẹ̀sìn, kìí ṣèjẹ ẹ̀sìn. Ẹni tó yè jẹ Àkànní alẹ́ bí oṣù tó jẹ́ mùsùlùmí ni ló kojú wọn, ó fojú wọn rí mọ̀bó. Ìní ààrẹ Látòsà tó jẹ́ mùsùlùmí ló kojú wọn. Àbáláàfin Àtìbà, Muhammadu Aláàfin Àtìbà, Abíọ́dún Aláàfin Àtìbà, ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú, àtọlẹ̀dọ́lẹ̀ Aláàfin Àjàgbó tó náà tó jẹ́ mùsùlùmí, ìlò náà tó kojú wọn. Sẹ́lẹ̀bọ̀lù náà ìjẹ́ mùsùlùmí wa bí ìjà bá dé a kojú àwọn ọ̀tá ìlú ni. Ọ̀dà sí tí Yíbò bá ń kógun bọ̀ ní ìsìn àbádákẹ́, wọ́n mọ̀ pé gbogbo ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn Yíbò kírísítẹ̀nì wọn ẹ̀ bá wọn jà. Tí Fúlàní bá wá ń kógun bọ̀ lẹ̀ Yorùbá àbádákẹ́, ńlọ lórí burúkú yín èfi sọ̀rọ̀ tẹ́ bá ń pa wá, wọ́n pa àwọn èèyàn wá ń gẹ̀gẹ̀ ẹ̀sọ́ kankan lẹ́yìn tọ́lọ̀ wọn àlàákà yìí, èyí tọ́lọ̀ ń bínú sí. Ìdínú táwọn àfáwèrè yìí èfi sọ̀rọ̀ kankan máa wọn pa wá ní gẹ̀gẹ̀. Wọ́n Fúlàní jáwọ́ nídìí ìlú, wọ́n pa àwọn èèyàn, wọ́n ọ̀sàyà Fúlàní mùsùlùmí, wọ́n ọ̀sàyà Fúlàní kírísítẹ̀nì, wọ́n ọ̀sàyà Fúlàní ọmọdé, wọ́n ọ̀sàyà Fúlàní àgbà, wọ́n ọ̀sàyà Fúlàní oníṣẹ̀ṣe. Ṣẹ́ẹ̀sì nu ìsìláàmù tí mufti fẹ́ kó wọlé Yorùbá ni a sì ń pẹ̀ níjọba ẹ̀sìn ń wò rẹ. Ọlọ́run ó bí yín, ẹjọ́ jẹ́lẹ̀ kan yóò kọjá bẹ́ẹ̀ ṣe rò ó. Agbára yóò ní ká ní tí wọ́n ń ṣe ìtàyè tí múra sí. Nígbà tí ń pariwo ń bà ti gẹ̀gẹ̀ náà nu tẹ́lẹ̀ kí DSS ọlọ́gbẹ́ nígbà náà ṣé kò wá rí bẹ́ẹ̀? Àwa súnmọ́lù àríkọ̀rọ̀ kan fi ilẹ̀ Yorùbá. Ṣebí wọ́n ti sọ lógbó kì í sí dín kan ọpẹ́lọpẹ́ lóògùn ọ̀fẹ́ Ìbà Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ló tètè pé gómìnà ṣàkíyèsí, wọ́n flush wọn out tí wọ́n ti káàpù ńbẹ̀. Láti Sokoto tí wọ́n bá la ọ̀nà láti Sokoto, ọ̀nà ń bẹ tí wọ́n fẹ́ ṣe ìjọba àpapọ̀ ti gba ọ̀nà yẹn láti Sokoto dé Òkè Ògùn tí ó sì lọ sí Abẹ́òkúta tí ó lọ sí Èkó. Rúùtù yẹn ni wọ́n máa ń gbà wá, mọ́sìnì wọ́n wá gbé gbàbẹ̀. Nígbà mo lọ sí Ìpàpọ̀ wọ́n mú mi níbẹ̀ lọ́dún tó lọ. Ìjọba Tinubu sì sọ́gbò fẹ́ ṣe ọ̀nà báyìí tí ó jẹ́ Àbújá fẹ́ tí bá ń lọ sókè Ọya. Ibẹ̀ ni wọ́n gbà wọlé, wọ́n ti wá lọ káàpù sí inú igbó ní Kìsì, wọ́n wá ń dáràn. Fúlàní wọ́n wọnú oko, wọ́n fi màálù wọ́n jọko nílẹ̀ Yorùbá, wọ́n ṣe gbogbo ẹ̀ a sì ní sọ̀rọ̀. Àgbẹ̀ làwọn bàbá wa yóò sí màálù, àwọn ìyá wa yóò sí màálù. Ẹ lọ wo Òkè Ògùn ní ìsìn, gbogbo lẹ̀ Ìbàràpá ẹ lọ wo lẹ̀ Ìbàràpá jáde, ẹ lọ wo Ìbàràpá méjèèjì wọ bọ́dà. Ǹjẹ́ ẹgbúrò lé láti bí ọdún méjì àbọ̀ ṣàgbúrò yí pé Fúlàní o àwọn àti ṣe ẹgbúrò rẹ̀ mọ́ nígbà wọn ti kí sasara bàgbó. Ẹni bá lálejò ó lọ ẹ kí sasara bàgbó. Nígbà àlejò ti lọ àlàáfíà dé ń bẹ̀, èyàn àbáyé ò sì ní sọ̀rọ̀. Ṣé ẹ̀rọ pórí wá kú ni? Ṣèbélé náà ló sọ pé àwọn náà múra àwọn ọ̀sẹ̀ kìíní kan ẹ̀ jagun ní wọn dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀. Àwa mọ tẹ́ ẹ fẹ́ sí ilẹ̀ Yorùbá ò sì túra lẹ̀. Ọlọ́run sì mú yín, ìjọba ti gbé àwọn Àmọ̀tẹ́kùn kalẹ̀. Ẹ dánwèrè wò Àmọ̀tẹ́kùn ọ̀pá kísà sí yín la. Ẹ dánwèrè wò Àmọ̀tẹ́kùn ọ̀pá kísà. Tó bá délẹ̀ tá gbogbo aráàlú ọgbà láàdì Àmọ̀tẹ́kùn gbogbo wa tó dáa ní ìgbà kẹgbàlú jẹ́ mọ́ wa lórí. Ìran Yorùbá kan ẹ dáko orílẹ̀ kan ní gbogbo ayé tí ìran Yorùbá bá bẹ̀ tí wọ́n á kóra wọn jọ ní gáàngì tí wọ́n lọ ń dáná nílùú onílùú. A sọ pé Yorùbá tí ń dáná yóò jẹ́ nìkan individual nígbà ẹnìkan sọ àbẹ́yẹ̀ méjì, ṣùgbọ́n wọ́n á kóra wọn jọ, wọ́n wá ń káàpù níbì kan, wọ́n lọ bíi 10, wọ́n wá ń gbébọn, wọ́n ń kidnap èèyàn, mú rẹ́kọ̀dù ẹ̀ wá. Bóyá lẹ̀ Yíbò Yorùbá ti ṣe o, bóyá lẹ̀ Haúsá ni o, bóyá lẹ̀ Tápà ni o. Kí ló dé? Ká sì dákẹ́. Ẹ pín ètò ikọ̀ kan àwọn aláṣẹ wa lọ́wọ́, wọ́n fi orí ọkà rọmú, tó bá sì délé Tápà òní ká. Èmi ò bẹ̀rù torí pé kí ni àkọ́kọ́ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ni mí. Ẹ̀ẹ̀kejì akíkanjú ọmọlúàbí ni mí. Ẹ̀ẹ̀kẹta èmi lóníbodè ilẹ̀ Yorùbá mi ìtàn. Kí ló fẹ́ bà mí lẹ́nu?
nígbà àwọn kan ṣe àwọn gbé àwọn lọlé tó mo ní ẹgbẹ́ ẹ̀kẹ́ ẹran bí rẹ̀ lẹ́mọ̀ bọ ẹ̀mí ààrẹ olóyè ilẹ̀ Ìbàdàn tí táàbà lè panu yín adẹ́gbẹ́mi sọmọ Ìbàdàn wọ́n bá gbé lẹ́mọ̀ bọ̀ tẹ́ ẹ bá mú wọlé ẹjọ́ wá èyí ń gbà á jọ lọlé ẹjọ́ ìgbẹ́mí tẹ́ ẹ ṣe wá kidnap ta lọ́lọ́ ẹ̀mí ọ̀bọ̀ àìwáyé ká mọ́ làárùn kan lára ìjà gbọ́rọ̀ làárùn Ìbàdàn bàbá mi ọ̀run rẹ̀ Adédìbú Ọbásanjọ́ ní bàbá ẹ ṣe wá fẹ́ràn wàhálà bẹ́ẹ̀ tí ìbá fẹ́ràn wàhálà bó ló ṣe wá orí kí wá gẹ́nu Ìbàdàn bá ní sọ̀rọ̀ ẹ̀ ló rán ni lọ sógun afọwọ́gbà èèyàn àgbà èèyàn pẹ̀lú àlàáfíà àmọ́ ẹ mọ́ nù wá àdìdìrì kí ló dé ẹ wà máa bàtàn jẹ́ ẹ mọ̀ sọ̀tàn sọ̀kísàn ẹ mọ̀ sí gbàkẹ́sàwó kan èèyàn ròyìn iná rẹ̀ ó ròyìn ìlú rẹ̀ dáadáa ó ròyìn ọba rẹ̀ dáadáa ó ròyìn ẹ̀yà rẹ̀ dáadáa ó ròyìn ilé rẹ̀ dáadáa ó ròyìn gómìnà rẹ̀ dáadáa ó ròyìn olórí rẹ̀ dáadáa ìtẹ́ ń pè lẹ́yà èèyàn nu ìtẹ́ ń pè ní kéèyàn ó nífẹ̀ẹ́ èèyàn nu gbogbo ọdún mẹ́jọ tí Buhari lò ìyẹ́ ẹ̀kọ́ là ń jẹ gbogbo ìlànà búṣẹ́ ń gbé kalẹ̀ tó bá àlùjẹ́ níbi tó dé ní ẹni tí ó tún ṣe ní ìṣe kámẹ́wò nígbà ń pariwo ńgbà náà wípé dọ́là ẹ̀ ń tẹ̀ra yín dọ́là ń lọ sí 1000 naira Nàìjíríà lọ́rọ̀ ajé rẹ̀ dáa jù ní Áfíríkà owó Nàìjíríà ní wọ́n wọ́ sí jù láfíríkà ẹ̀ fura tí wọ́n bá ní Lagos State kọ́dá owó rẹ̀ ní lónìí owó Lagos State yóò dájú owó Nàìjíríà lọ times 100 kí ló dé ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ ní ṣe wá sí bí ìlú ó ṣe dáa báyọ̀ ó ṣe dẹrùn nǹkan ilé kéwù náà lẹ́ ń kọ́ kí mọ́sálásí là ń kọ́ kí gbogbo mọ́sálásí tá a ti wá ń kọ́ kí la fi produce láyé ṣe bí tí ẹ̀mí àkánú àná ń sọ ni pé mọ́sálásí ti pọ̀ jù ilé iṣẹ́ mélòó ní ń bẹ èmi náà tẹ́lẹ̀ náà ìtẹ́mi náà máa sọ tọ́lọ́ bá kẹ́mi èmi náà kọ́ mọ́sálásí àmọ́ ń gbọ́ ọpọlọ wa ń dé tí làákàyè ń dé pé tí èmi náà kọ́ mọ́sálásí ìtì ń bẹ ládùúgbò mi ẹnìkan kọ́ lọ́kọ́ eyín ti tó wá kírun kí la lè ṣe fún ìlú lókù kò sí láì fi mi pé ẹyọ kẹta bá ń lò ká náwó sí ká tún ṣe ọ̀dà o fáànù là ń lò tẹ́lẹ̀ ẹja lo AC ṣùgbọ́n èmi náà wá ní mo fẹ́ kọ́ tèmi mo máa ń wálẹ̀ kí mo fẹ́ fi kọ́ ìyún nílé iṣẹ́ tá a fẹ́ kọ́ dáadáa mọ́sálásí pọ̀ ju ilé iṣẹ́ lọ chọ́ọ̀chì pọ̀ ju ilé iṣẹ́ lọ ẹ̀sìn nídàgbàsókè ọba lù yóò sì máa pọ̀ torí ọlọ́mọ jẹ́ kára oko ọgbọ́n kára ilé ọmọ ọlọ́run tún jẹ bóòlù àwọn mufti tàwọn ó sì máa tún àwọn èèyàn jẹ tíjọba bá tó gbégbèsè kérésì fòfin di owó táwọn ará bí ń gbà láti àwọn ìjọba Saudi àti ìjọba òkèèrè àtàwọn chọ́ọ̀chì náà ilá tó lọ gbàmọ̀ àfáàṣẹ ń gbà láwọn chọ́ọ̀chì náà ń gbà tí wọ́n ilá tó rọ́nà lọ nígbà ìwé ń bọ̀ àwọn kátólíìkì wọ́n gbélé ìwé lẹ̀ mùsùlùmí ó lọ kírísítẹ́nì ó lọ wọ́n wàásù wọ́gbà ẹni tí ó gbọ́gbẹ́ tí ò ní gbà ò ní gbà wọ́n gbé hospital lẹ̀ olúyoru catholic hospital wọ́n bá wà yìí sí wọ́n fi ṣàǹfààní fún yàn wọn ò ṣàyàfi láàrin ọmọdé wọn ò ṣàyàfi láàrin àgbà jẹ́ wọ́n fi gbà wálẹ̀ ká sì wá dákẹ́ káwọn fúlàní ò gbalẹ̀ wa wọn ní kìí ṣe jẹ ẹ̀sìn ìjà. wọ́n lé ní àwọn tí ń gbogbo ibi tí àwọn ẹlẹ́bọn tí ń jẹ́ ọmọ ìka ń bẹ tó súnmọ́ ìlú rẹ̀ olúwo tàwa àfáàsì ni ọwọ́ ni ẹjọ́ bá ti wà bá ti ń gbogbo wọn tàdí rìn ẹ padà mú yọ̀ǹda fún yín abẹ́kọ̀ jẹ náà olúwo ó sì wọ́n lálejò ló ń pè lógun fúlàní. so tẹ bá wá gbọ́ bó ṣe wí ló ṣe rí a jẹ́ pé olúwo ọ̀sẹ̀sẹ̀ mọ́ gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ní sọ pé èyí tí bàbá wa torí wọn ló béèrè ọ̀rọ̀ èyí tí bàbá wa ọba Abdulrasheed Adéwálé Àkànbí ń ṣe lónìí àwọn bàbá rẹ̀ ti ṣe ṣáájú ní sọ̀n ẹja gbé sínú làákàyè olúwo ló invite àwọn fúlàní Ìlọrin wá ẹ wá kógun ja ìlú kan o nílùú Ìwó o ẹ wá pa wọ́n o ṣé tàn retí fi ń júwe ọba arẹnu bẹ́ẹ̀ sì ni irọ́ ni olúwo kọ́ lóòótọ́ ni rẹfẹsàmẹjọ sì kọrú ẹ̀ àwọn òyìnbó kọrú ẹ̀ àmọ́ kìí sọba ìbájọba ọba lámúyà ìlálámúyẹ nígbà tí wọ́n ń lọ sí ogun Èkìtì parapọ̀ òun lọ́dún ọ̀sẹ̀ padà lọ́ba rẹ̀ látọ̀ ṣàgbé kí ló fi ń ṣeré òun forí ọkà rọmú àwọn Ìlọrin àtàwọn Èkìtì mọ̀ múra gidi ni gbé ogun ńlá dìde olúwo wà lára àwọn tó dáàbò bo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ ṣáájú kí Aláàfin Àtìbó tó jẹ lóòótọ́ ni wọ́n pe àwọn Fúlàní wá tó ṣe pé gbogbo àwọn ìlú tí ń bẹ lẹ́kùn wọ́n wọ ìlú Èjìgbò kan náà tẹ́bá sì wo Èjìgbò ọ̀nà wọn ọ̀dá ni la fi ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba àpapọ̀ ọ̀nà Ìwó séjìgbò ó súnmọ́ra wọn láti Ìbàdàn wọ Ìwó wọ Èjìgbò ó súnmọ́ra wọn púpọ̀ téèyàn ẹ̀sẹ̀ tó wá lọ máa gba ọ̀nà Awó ọ̀nà Ẹdẹ nǹkankan ó súnmọ́ra wọn pọ̀ wọ́n débẹ̀ ibẹ̀ ni wọ́n wá ja ogun dé káwọn fi kése pé wọ́n lọ pè wọ́n láti lọ nígbà tí ó mọ̀ tán àwọn oyún wọn wá wà ń bẹ̀ làwọn wá lọ bá wọn yín pẹ̀tọ̀ ẹ mọ̀ bà wọ́n fẹ́ kọ́ wá fìjọba ẹ̀sìn lélẹ̀ níbí Olúwo wá gbọ́ kò jẹ́ wọ́n padà wọ ìlú
inú tó sì ti ṣe tọ́bọ̀ olúwo gbọ́ tí ò jẹ́ wọ́n padà wọ ìlú tó dìde. Àlí Balógun wo sí bẹ kò tí ì di Balógun gbà náà. Ó wà lára àwọn tó jà tí ò já wọn Fúlàní yóò lè wọ Ìwó tí wọ́n sì lé àfáà dànù wọ́n pa á. Mùsùlùmí sì ní Àlí Balógun Ìwó kèétí ìdí Balógun gbà wọn. Ìmọ̀ ṣe lé ìbọ̀ rẹ̀ ìmọ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá rẹ̀ ìní ìgbà tí wọ́n fi wá ṣe ìpàdé ní ọdún 1838. Wọ́n wá ṣèpàdé ní ọdún 1838 pé ọ̀dà o gbogbo òlú tí ọba ní Balógun ibà lójú ogun torí pé ibà Olúyọ̀lé Ìbàdàn oníbàṣọ̀run ibà Ọ̀ṣọ̀run là ń pè ní ibà kí wọ́n máa ní Balógun ọba baálẹ̀ ẹ má lo ogun mọ́ torí pé ní ọdún 1835 Aláàfin Olúewu kú sógun ogun Ìlọrin ìlọ jẹ́ kí Ọ̀yọ́ tú. Aláàfin máa dúró lé ẹ̀yin baálẹ̀ máa dúró lé Ìwọ ọ̀jẹ̀ Balógun rí kò sí nínú ìtàn wo Àlí ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ Balógun. Ọ̀dà ìwọ Àlí jẹ́ Balógun torí pé ó ti fi hàn ipò onífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ìjẹ́ mùsùlùmí rẹ onífẹ̀ẹ́ irú tèmi Ààrẹ Òpìtàn ṣe lónìí mo jogún ẹ̀ lára àwọn baba ńlá wa ni. Àwọn baba ńlá tèmi wí láwà ní lọ sógun Èkìtì parapọ̀ ni náà fi lọ kojú àwọn Fúlàní. Ìmáàmù Ìbàdàn tó jẹ́ ìgbà náà ojú ogun ló ti kírun gbogbo òun rẹ̀ èmi gba ìtàn lẹ́nu àwọn àgbàlagbà nítorí kí lójó rí bẹ́ẹ̀. Tẹ̀fsírì Ìbàdàn ilá ti bẹ̀rẹ̀ tẹ̀fsírì tá à ń ṣe nílẹ̀ Yorùbá nínú àwẹ̀. Bàbá tiwa Mọ́tàlá kejì tá à ń pè ní Málíkì ló ṣe ó sì ṣe fún ọdún 22 gbáko. Gbogbo òta àwọn tó bá ló gbà pátá ni mo mọ̀. Nígbà tí bàbá wa Abubakar Alága ló ń lọ sí Mẹ́kà náà lọ tí ò padà. Bàbá wa ló kó tí Àlí lọ́wọ́. Àbá èmi súnmọ́ àwọn àgbàlagbà nínú ẹ̀sìn. Gbogbo àwọn àgbàlagbà àwọn náà àtàwọn bàbá wọn àtàwọn gbogbo wọn jọ lóògùn ni. Ẹ lọ wo gbogbo òdílé àwọn àfáà ìpìlẹ̀ Ìbàdàn gbogbo wọn jọ lóògùn Èkìtì parapọ̀ tí ẹ jọ dojúkọ Fúlàní pọ́ lórí ibú làwọn eléyìí. Ẹ bá ń béèrè lọ́wọ́ mufti wo ṣé ìdà ni wọ́n yọ sí wọn ìdílé kọ̀ọ̀kan tí wọ́n fi ń gba ìsìláàmù nìbàdàn tí wọ́n fi gba ìsìláàmù níkirun tí wọ́n fi gba ìsìláàmù lóṣogbo ẹ̀dá akọ bí tí wọ́n ti fi ìdà yọ ìdà sí wọn níwò tí wọ́n fi gba ìsìláàmù tí wọ́n fi gba lẹ́dẹ ìsìláàmù ẹ̀dẹ́ sì ṣáájú Ìwó iná fi gbà ní Ṣakí ìsìláàmù Ṣakí ṣáájú Ìwó Ọ̀yọ́ ilé gan Aláàfin Agbólúajé ẹ bá ń béèrè ọdún Aláàfin Agbólúajé tó ṣe pé mùsùlùmí ni Aláàfin Agbólúajé sì ni bàbá ńlá gómìnà wa ní nípínlẹ̀ Ọ̀yọ́ Ìsíákì Abíọ́lá Ajímọ̀bí. Èmi wá ìtàn ìdínà tó ṣe pé àwọn bàbá ńlá gómìnà wọ́n èé dọ̀bálẹ̀ fún baálẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀ àyàfìgbà táwọn ẹsẹ̀ wá gbadé torí èèwọ̀ ni akẹyọ ni wọ́n ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wọ́n èèwọ̀ ni mo sì gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún baálẹ̀ kan. Bí mo ṣe ń jẹ́ Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn nísìn mo lè dọ̀bálẹ̀ fún baálẹ̀. Bí mo ṣe ń jẹ́ Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn mo lè dọ̀bálẹ̀ fún gbogbo ẹgbẹ́ mo tẹ̀sí lè dọ̀bálẹ̀ fún baálẹ̀ mo lè dọ̀bálẹ̀ fáwọn ìjòyè ìlú mo lè dọ̀bálẹ̀ fáwọn àgbààgbà ṣùgbọ́n jọ́ tí n bá joyè akùnyùngbà lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ìyìn lè dọ̀bálẹ̀ fẹ́nìkan. Àyàfi àwọn ọba tó jẹ́ oníyàádé tí ìbá kí wọn tẹ̀sọ́tẹ̀sọ́ ni. Akùnyùngbà ló sì lólórí Òpìtàn. Ẹni táwọn ìbá ń pè mí ní Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn rárá o Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ló yẹ mí mo mọ ibi tí mo mọ èmi ń tara mi débi tí ń tàn yàn. Ní wọ́n á ń tẹ̀ tàtàtàtàtàtà àwọn ọmọ ni wọ́n wá kó kìnní kan wá. Dáàkọ Olúwo tí ń ṣe káwọ́ wá sọ ìtàn Olúwo àti bó ṣe lò gbà. Ìtàn tí ò pamọ́ ìtàn tí ò rújú ẹni pé Olúwo Lámúyè ó gbìyànjú púpọ̀ láti dáàbò bo ilẹ̀ Yorùbá. Òun ọ̀dẹ̀wò ṣé Lámúyè ní ọ̀dẹ̀wò nígbà Lámúyè ó fi jẹ àṣẹ àtagbára ti bọ́ sọ́wọ́ Ìbàdàn ọdún 1858 mọ̀ ní Lámúyè mọ̀ jẹ́ àbọ̀ ọ̀mọ̀tàn ọdún 1858 ló jẹ́ ní Lámúyè 1858 lẹ́yìn tá a ti jogun Òṣogbo tán ní ọdún 1840 lẹ́yìn ọdún 18 years tá a ti jogun Òṣogbo ìní Olúwo Àyìnlá Muhammadu Àyìnlá Lámúyè èbúdá pè ní Lámúyè ńlọ́jẹ́ tó ní ọwọ́ adán o lábẹ́ Ìbàdàn tó ń fún ẹ̀ ń bẹ lábẹ́ Ìbàdàn tí ń san ìsákọ́lẹ̀ fún Ìbàdàn ìní ọ̀dẹ̀ wò ajẹ́pẹ̀wò dẹ́rù nù wọn ò tún gbúrò owó mọ́ nù ní ọ̀wá ló ń fẹ́ gbàbọ̀dẹ̀ ẹ̀yin Fúlàní ẹ̀ máa bọ̀ wá ẹ̀ ń ba ìtàn jẹ́ ẹ̀ sì wá já àbáṣe pàwọn tá a wá mọ̀tàn ní ìsìn gbogbo ẹ̀ tó bá gbọ́rọ̀ òpònú tó sọ wọ́n wà máa fojú aláìdáwọ̀ àwọn ọba àwò kò sì níbẹ̀ nínú àwọn tó gbìyànjú tó dáàbò bo ilẹ̀ Yorùbá ìní Olúwo Àyìnlá Lámúyè wà nígbà tí Ààrẹ Lẹ́tọ̀ọ́ sáárá yẹn pé ọyẹ ẹ lọ kó ojú ogun àwọn Èkìtì parapọ̀ tí àwọn ìlọ ní ṣe àtìlẹyìn fún Olúwo Àyìnlá Lámúyè lónìí níbo lọ ń lọ pẹ̀lú kínní ọjọ́ mẹ́sẹ̀ ní ìrẹ́ ló fò lọ́wọ́ adájókòó bàbá yìí lé padà lọ bá Látó bàbá wa Látòsà wọn ò ní pé mo ságun ni ọ̀dà àníjó okú ní ikú bẹsẹ́ àná bẹsẹ́ bá àjẹ́ ti kú ikú ọ̀pọ̀ mọ́
ẹ̀yàn bá jẹ́ ti ikú ọ̀pá ní bá jẹ́ tàní àná ọgbọ̀mọ ọba náà ní níṣẹ́ odò ọba kún. dúró létí odò ọba sọ fún ààrẹ Látòòṣà yìí pé tó odò ọba ló kún àti ìlọ wọ́n sì wà ń bẹ̀. ìwà ni Olúwo fi wá rẹ́sẹ̀ lọ bá ààrẹ Látòòṣà ìpè tó má lọ ti ọmọ ẹ̀ sẹ́nu kú o ọpọlọ rẹ̀ ò gbégbẹ́rẹ́ ọlọ́kọ̀ o. àwọn Ìlọrin ti múra lẹ̀ gidi ni torí pé ogun Ìwó wà lára àwọn ogun tó ti lọ ogun Ìwó wà lára àwọn ogun tó ti lọ tẹ́ ti lọ dibẹ̀ mú náà ṣe wá gbé àwọn míì ló wá kó àwọn sójà míì ló kó àwọn sójà ńlá fún àwọn ọmọ ogun ńlá fún náà fi lọ fèsì àwọn Fúlàní àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ. tó bá wá mọ̀ pé oní tiẹ̀ tó yàtọ̀ nínú tírà ló ti rí ni o nínú ìwé ló ti rí ni o àwọn tọrọ sójú wọn ni o òpìtàn ni o wá jáde wá kò mí lójú n ò ní lè jáde ọkọ̀ kìnìún tàn lójú oníbodè ilẹ̀ Yorùbá èmi èyí sọ tó ọgbọ́n ní gbogbo tó ọgbọ́n ní ọ̀parẹ́ mọ́ ń kùn ẹ jókòó bí ọ̀rọ̀ tẹ́bàdẹ̀ ní gbogbo tó ṣe yìí náà kò sájà náà èèyàn sọ̀rọ̀ wákàtí kan àti ààbọ̀ ààrí kó múnẹ́sì kan báyìí tó yanjú wa kò sọ̀rọ̀ kẹ́kẹ́ fún nínú Àlùkùránì lẹ́gẹ̀rẹ̀dẹ́ náà ní sọ ọ̀rọ̀ tó lé wákàtí kan àtààbọ̀ bàbá wa Mustapha lérò àwọn tó gbọ́ Yorùbá tó mọ̀tàn tó mọ Àlùkùránì ti lọ àwọn eléyìí ọmọ sọ̀rọ̀ wọ́n sì mọ sọ inú èèyàn sì mọ dùn pé Yorùbá léèyàn Mustapha lérò àsílẹ̀ ẹ bá ṣe kúlú aláwọ̀ kan fáwọn ẹni Ọlọ́run tó ti lọ àsílẹ̀ ìlérò Yorùbá bàbá yẹn ọgbọ́n Yorùbá débi wípé kò sọ kéwú mọ́ Yorùbá lókù nígbà bí àníkà bàbá ní pé ọ̀rọ̀ mi ti kọjá kéwú ọ̀rọ̀ lókù tí mo fẹ́ bá aráyé sọ Yorùbá dùn ún gbọ́ lẹ́nu rẹ̀ sígbà sínú ẹ̀ sọ èyí táyì tí Yorùbá òní ọmọ Yorùbá ní ṣe káàárọ̀ òjíire àfáàní tí ọmọ ṣe káàárọ̀ òjíire ní àbí kóòtù òjíire nígbà àwọn ọba mí-ín tẹ̀sí ṣe káàárọ̀ òjíire tẹ́yìn bẹ́ẹ̀ gbọ́ Yorùbá yanjú gbogbo àwọn bàbá wa tàná wọ́n sọ̀rọ̀ orí ìyàn wù wọ́n daṣọ bolẹ̀ Yorùbá ìdínú tẹ́ fi gbé rọ́bìtà kalẹ̀ yìí pé kí wọ́n bọ́ lábẹ́ àwọn Fúlàní àwa ń bẹ àsí lábẹ́ yín ilẹ̀ Yorùbá ò fìgbà kẹ́sí lábẹ́ Sultan Sokoto àsì ní síbẹ̀ tá yóò fi parẹ́ bẹ́ẹ̀ bá mọ̀ torí yín bá ti dàrú ilẹ̀ Yorùbá ò sí lábẹ́ Sultan Sokoto ẹ lọ mú tan rẹ̀ wá tá a bá wà lábẹ́ Sultan Sokoto ni wọn ò ní recognize bàbá mi Ọọ̀ni Ìrìṣà Ọ̀jájá kí wọ́n recognize bàbá mi Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé nínú àwọn forecast wọn ò recognize Emir Ìlọrin Emir Kánò tó tiẹ̀ tó lọ́lá jò ń lọ gan wọn ò recognize ẹ̀ torí pé kò sí lábẹ́ àwọn gbogbo àwọn Emir ó dàbí ọ̀rọ̀ baálẹ̀ ìní wọn lábẹ́ Sultan Sokoto ni mo fi máa sọ kí sí pé mo fi ń bà yín jẹ́ Emir yìí sọba you are just deceiving yourself Emir yìí sọba Emir bíi baálẹ̀ ní lábẹ́ Sultan Emir yìí sọba ẹ wá prove ẹ̀ fún mi kì í sọ̀rọ̀ bàjẹ́ ẹ ti sọ fún wa pé ìjẹ́ ń pè lọ́ba àwọn ẹlẹ́bọ ni ẹ̀bọ sí Emir yìí náà tó ń bá wa ṣẹbọ Emir yìí sọba Emir olórí ẹlẹ́sìn Amirul Muminin olórí aṣíwájú àwọn ẹlẹ́sìn onígbàgbọ́ òdodo ó tán abẹ́ ta sì làwọn Emir wà abẹ́ Sultan Sokoto ṣéwù Bọ̀ọ̀nù òsìsí lábẹ́ rẹ̀ nígbà wọn gba Bọ̀ọ̀nù àwọn yẹn gbà padà àwọn yẹn fi wọn lára balẹ̀ wọ́n já wọn gbà padà ló fi jẹ́ pé wọ́n mú Sultan wọ́n dẹ̀ mú ṣéwù Bọ̀ọ̀nù nísàlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì wọ́n mú Ọọ̀ni Ìrìṣà wọ́n bá láàfin Ọ̀yọ́ etí yín mélòó so sí lábẹ́ Sultan Sokoto rọ́bìtà wa òsìsí lábẹ́ Sultan Sokoto ìpàdé àwọn àfáà wa sí lábẹ́ Sultan Sokoto ẹ̀ńbásì la wà lábẹ́ Sultan Sokoto ẹ mú ẹ̀rí rẹ̀ wá ọ̀sẹ̀lẹ̀ ń gbà yẹ ànábì àlẹ́yìn ìgbà tánábì lọ èèyàn lọ sí Muawiya ní jẹ́ àlééfà wọ́n wá ráwẹ̀ òun wá dé ọ́nà wọ́n ti ń gbà wẹ̀ ọ́nà tí ẹ̀ ní ń gbà ó yàtọ̀ sí ti wá ń bì nation wọn ò papọ̀ àbí kò sínú tíà nínú òfin àwẹ̀ ẹ lọ gbọ́ wá sí òfin àwẹ̀ Sheikh Adam gbogbo ẹ̀ wọ́n ṣàlàyé ń bẹ̀ nígbà tẹ́ni nǹkan péré lọ́mọ bàbá alágbègbè fún ìbọn tó gbọ́ wá sí wọn òun gan mọ̀ sọ ló sì mọ̀ tako Sheikh Adam kò sí gbogbo wá sí Sheikh Adam gbọ́ bàbá tí wọ́n sọ̀rọ̀ tí ó yé èèyàn àwọn èèyàn àfáà ní ọmọ Yorùbá ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú orí pípé wọ́n sí ojú àwọn èèyàn nípa àmọ́ wọ́n sì jàjàjà fúnlẹ̀ Yorùbá tí wọ́n fi jáde láyé ni wọ́n ò fẹ́nu àbùkù kan lẹ̀ Yorùbá èyí wá dé lónìí ẹ̀sán dandan ọba Olúwo ló ní káwọn ajẹ́ pé kò yẹ kọjọ wá lójú lọ́n sọ pé tólúwo bá ń gbàbọ̀dé fún ilẹ̀ Yorùbá kìí ṣègbà àkọ́kọ́ nù ìlọ́ ń sọ ṣùgbọ́n táwọn ọba wa mọ̀ pé irọ́ ni Olúwo kan ò dánrú ẹ̀ wò lásàrà wa fi sọ Olúwo lámúya ìlà ó gbìyànjú mùsùlùmí ni Muhammadu lámúya ìlà Olúwo ó gbìyànjú nígbà fẹ́ sọ̀rọ̀ tí Ìbàdàn fẹ́ lo ogun gbà àwọn Fúlàní mí ni wá gidi ni ńlọba Ṣẹ́ríkí Ìbàdàn ránṣẹ́ sí ààrẹ Látòòṣà ní fi wá gbé ogun ládìde ní fi wá lójú ogun náà ló sì gbà wá lọ́dún 16
ààrẹ Látòsà mùsùlùmí ni ó tí èéfì ìrun ṣeré bí ogun bá ń lọ lọ́wọ́ tásìkò òun bá tó fanatic ní nínú ẹ̀sìn tásìkò níbi ìrun kíkí tí àsìkò ogun bá ń lọ lọ́wọ́ tásìkò òun bá tó Látòsà olóhùn ó kírun ni bàbá ogun ni àyín kírun níṣẹ́ ọmọ kí lè sẹ́yìn ọmọ ogun mi ẹ máa jà lọ kí àwọn náà wọ́n sì ń kojú Fúlàní ìbẹ́yìn ní wáàsí ẹ ṣe wáàsí lọ́wọ́ gẹ̀ẹ́nù wọ́n mọ̀ náwó fún iṣẹ́ dìde ńbẹ̀ ojú ikú làwọn tó wà tí wọ́n tún kírun ẹ lọ wo jẹ́ fìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò Látòsà ó sì gbìyànjú púpọ̀ nípa Islam táwọn àfà bá ń lọ yóò dáàbòbò wọn níbi ẹ ti fẹ́ lọ ṣe wáàsí yóò sọ fún gbogbo àwọn ìlú ẹ sì fi wọ́n lẹ̀ o ẹ jẹ́ wọn ṣe wáàsí wọn ẹ jẹ́ wọn ṣe wáàsí wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yóò bá wọn ránṣẹ́ sí àwọn aláṣiṣe l'Abẹ́òkúta yóò ránṣẹ́ sí Elékòó gbogbo àwọn èèyàn báwọn àwọn ilé iṣẹ́ ìsìláàmù wọn ò sì fi balẹ̀ Yorùbá jẹ́ kì í ṣe tẹ́yìn ṣe lónìí wọn ń pa lọ́nà pàtàn ń pa lọ. wọn á lọ síbẹ̀ ibi wọn ń pè bẹ̀yẹn ní Òkè Ìsájì ìlú kan ní ìlú wo ni àwọn okó ni ó jìnà sí òde ẹ̀sìn náà tẹ̀bí tó yọ ọba Olúwo lóṣù kẹrin lọ́wọ́ nítorí pé wọ́n jìnà sí wò àwọn ẹlẹ́bọ̀ wa máa ń ṣe tí wọ́n lè bẹ̀ wọ́n á máa jagun wọ́n á máa bá wọn nọ́ọ̀tì jagun tó wọ́n fẹ́ kí tẹ́ńtàkù nọ́ọ̀tì kó bẹ̀rẹ̀ Yorùbá wọ́n fẹ́ kọ́ bọ́dọ̀ ọ̀sẹ̀ kú ní kíló níbi tí wọ́n máa lágbára ó yẹ so àwọn Fúlàní wọn máa pè wọn nùtàn àwọn àgbà mùjàhídù àwọn Fúlàní mùjàhídù Olúwo tí a tọ́ da sáńdẹ tó ló bí Olúwo ara àwọn ni kódà àwọn sọ fún Olúwo wa wípé òun lọ́wọ́ nígbà wọn fẹ́ jọba àfààní ọ kílẹ̀dọ̀ tó ìjọba pẹ̀lẹ́ níyà àwọn náà bá kọ́ máa jẹ́ bí àbẹ́ yìí lọ́rin. ẹ máa gbọ́rọ́. Olúwo wa sọ fún ọlọ́run bẹ́ẹ̀. sẹ́yìn bá fọkànlẹ̀ gbọ́ ogbélé ara àwọn tí wọ́n ń fún kábíyèsí ọba Rashidi Adéwálé Àkànbí Tẹlúwà Olúwo ní fake history ní. sẹ́mi ibi tójú ti làdé sẹ́yìn ẹ̀mí tí máa ń dùn mí fáwọn èèyàn wọ̀nyí ni wípé sẹ́yìn láàrin ọdún 1793 tàbí ká gbé láti ọdún 1783 títí di ọdún 1897 àkọọ́lẹ̀ wà rẹpẹtẹ Captain Clapperty nínú àwọn ìwé history ìrìn àjò rẹ̀ sí North Africa àti Central Africa tó fi débì ọkọ̀ gbogbo tó rí ṣé mufti ìwò ọmọ kékeré ni ọ́ mọ̀ nǹkan kan aláìmọ̀kan ni ọ́ ó sọ gbogbo bí Aláàfin bó ṣe pè é pé báyìí lè ti ń ṣẹlẹ̀ àmọ́ dẹ̀ mọ̀ wọ́n mọ bọ́lọ̀ Ọ̀yọ́ ṣe tó òun lọ́ba wá pé gbogbo àwọn ọba yìí pé níta ẹ̀ ń ṣe yìí yọ́ lẹ́yìn àwọn Fúlàní tá ń lẹ̀dí àpò pọ̀ mọ́ yìí wọ́n èyí sì yẹn ẹni ibú ni wọ́n fẹ́ gba lẹ́yìn ni Ṣéèkì Ádámọ̀ gan ẹni ibú ni Ṣéèkì Ádámọ̀ fẹ́ àwọn Fúlàní. Usman Danfodio bàbá wọn gan ó lè ràn òun èsẹ́ ní ire bàbá wa Ṣéèkì Ádámọ̀ ní kò sí èèyàn rí díẹ̀ báyìí ní bẹ́nu Fúlàní Ọlọ́run ló ní kọ́mọ̀sẹ̀ gbọ́dọ̀ wọn lọ́lọ́run sọ Àlùkùránì kalẹ̀ sí pọ̀ bá máa dúnbù wa báyìí ní bẹ́ẹ̀ ń dú ẹran wọ́n èsì èèyàn rí Ṣéèkì Ádámọ̀ ló sọ ìtírà tí Ṣéèkì Ádámọ̀ kọ nípa Ìlọrin Sùlù Gàmbàrí ní bẹlẹ́mì àgbà náà ó débi pé ó bí inú ó lérí sí Ṣéèkì Ádámọ̀ ó lóun ọ̀rẹ́ yìí Ṣéèkì Ádámọ̀ lóun ọ̀rẹ́ yìí rẹ̀ níjọ́ tó kú ṣe tí Ṣéèkì Ádámọ̀ sọ gbogbo àwọn èèyàn tí máa ń bẹ́ lọ nígbà náà bí wọn ọba ikú bí àwọn bàbá rẹ̀ ṣe ń kú lórí tírà tí Ṣéèkì Ádámọ̀ sọ kọ tó sì fi sọ òdodo ọ̀rọ̀ nípa Ìlọrin so ẹ̀mí Sùlù Gàmbàrí tó fẹ́ kú lẹ́gbàá náà ṣe kò rí ìwé eléyìí My Life tí Sir Ahmadu Bello kọ ní ọdún 1962 kó náà tó wá kàgbákò kú lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run ọ̀tá ilẹ̀ Yorùbá ní ọdún 1966 lójú ewé kẹẹ̀ẹ́dógún ọ̀sọ́ gbàgàdàgbà Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà ó sì sọ bọ́rọ̀ Álímì ṣe níbẹ̀ àti bọ́rọ̀ Àfẹ̀ká ṣe rí tí àwọn ní Ṣéèkì Ádámọ̀ kọ tó ń bá fi ṣàlàyé pé Ìlọrin o ládẹrin ló tẹ̀ ẹ́ nígbà tí bàbá wa Mùdírù Mọ́níkàs àwọn ń sọ̀rọ̀ wọ́n ń sọ ń gbà yẹn tẹ́jáde tẹ́lẹ̀ ń pa ìtàn wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bí ọdún bíi 3 àbọ̀dún bíi 2 sẹ́yìn mi ò fèsì mò ń wò mi ò fèsì ṣùgbọ́n kò pẹ́ èmi jẹ́ ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ní January 16 2020 sẹ́wọ̀n pé ààrẹ òpìtàn wọ́n wá ní April mo rò pé April náà ni Pyramidal lecture tí wọ́n ń ṣe wọ́n wá sí Bódìjà ní housing èmi náà máa lọ gbọ́ wá sí wọn Pyramidal lecture tí wọ́n bá wá sí ń bẹ̀ nígbà náà wọ́n wá sí housing èmi ò sí ń bẹ̀ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ Didamak àwọn èèyàn bẹ́ẹ̀ ní ìlú tá a ṣẹ̀ṣẹ̀ jẹ́ ààrẹ òpìtàn sí ibẹ̀ wọ́n ti wá ń sọ pé wọ́n pè yín ẹ̀bù nǹkan wọ́n pè yín ní wáàsí ni o ẹ bá wa sọ̀rọ̀ ìtẹ́sán Ìlọrin èsèlẹ̀ Yorùbá ńgbà wọn sọ sẹ́mi gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn mo tó ṣe sùn àmì sáà bẹ́ẹ̀ sì ní sẹ́ẹ̀dẹ̀ sí mi ààrẹ òpìtàn sọ̀rọ̀ lórí ìlú mo ti sọ̀tàn lórí kò ní ìdíkà lọ́sọ kíkíní ńgbọ̀rọ̀pọ̀ mo fèsì Ramadan wá dé dípò kẹ́ ẹ fi bá wa sọ̀rọ̀
ẹ wá bẹ̀rẹ̀ ìtẹ̀ wá bẹ̀rẹ̀ ní Ìlọrin ìlẹ́sẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ kìíní kan ilẹ̀ Bàrùbá ni ilẹ̀ ẹ̀sàbẹ̀ sí nípa gbogbo àlọ́ lóríṣiríṣi mo wá jáde pé ìtàn rèé bó ṣe rí nì wọ́n wá jáde àwọn kan ní wọ́n wá jáde ẹ̀mí àwọn yẹn wá lọ kí wọ́n sì ẹni wọ́n sọ gbogbo táwọn ń ṣe ẹ̀mí ọ̀mọ̀ sí rọ́lẹ̀ ń pa ẹ̀mí àmọ̀ sí ẹ lọ wo fídíò gbà wọ́n wà ní àbàbá wa ẹ̀mí àlọ́run wa wá káwá kìíní káwá sàtìlẹ́yìn fún yín nígbà tí wọ́n wà wíbẹ̀ wọ́n ní àwọn kan àwí wọ́n ní lọrin àní ìsìlẹ̀ ìbáwálẹ̀ ládẹrin pàṣín alùbẹ̀n àlọ́ làwọn ń pa ìtàn làwa ń sọ tó ṣe pé ọjà Ìlọrin iwájú ilé Àfọ̀njá ló wà ìdí àpẹ́ ló wà táwọn ọmọ olè ìlú sì ń dákọ bí nǹkan ṣe rí nì bẹ́ẹ̀ sì lọ́jà gbé kò lé bàbá wọn àlọ́ làwọn ń pa èmi kìnìún tàn àárín òpin tálẹ̀ Ìbàdàn èmi ń pa àlọ́ inú wa bí mi wà lọ mú tí a bàbá wa wá tí ń ṣe bàbá Mudiru Merikas Sheikh Adam Abdullahi Al-Ilory mo wá gbé àfáà nínú àwẹ̀ 2020 2021 ní yẹ 2021 iná yẹ 2021 mojo yàrá òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ Olúbàdàn wà náà ọba Saliu Adétúnjì ajé ògúngún ní sọ ìsìnjòyè kọ̀rọ̀ Balógun Ìbàdàn bẹ́ńjòkó ìjòyè kọ̀rọ̀ wọn ò yọ oyè fún mi nínú ìlànà Ìbàdàn Balógun ọ̀nbẹ́ńjòkó gbogbo fọ́tò sí ibẹ̀ fídíò ń bẹ gbogbo ayé ló sì rí bá ṣe ń ṣe ìwà ni èmi kìnìún tàn tí mo sì ti àwọn ẹgbẹ́ sì ti pè mí ní àgbáyé bí wọ́n fẹ́ fún mi ní àmì ẹ̀yẹ tó ga Professor Basiru Aremu Lorento ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó nìkan ló ní nílẹ̀ Yorùbá àfijọ́ orú ẹ̀ ní ti ń bẹ lọ́wọ́ bàbá wa Wọlé Ṣóyínká ẹgbẹ́ kan ló fáwọn ṣùgbọ́n Lorento ti Professor Basiru Aremu UNESCO ní lábẹ́ United Nations olójú àwọn tí wọ́n máa ń fún ẹnìkan tó nínú ẹ máa sọ̀rọ̀ nípa àwọn professor àwọn igi ìwé Professor Basiru Aremu èèkàn ní ọmọ ìlú Ìwó sì ni sẹ́mi tí wọ́n ti náà fẹ́ fún láàmì ẹ̀yẹ tó ga irú àmì ẹ̀yẹ tí mo gba president Liberia tá a dìbò yẹn ní ìsìn irú ẹ̀ lájọ gba ó tí wọ́n sì sọ mí dọ́mọ ẹgbẹ́ bàbá wa ẹ̀mí àlọ́ nínú ẹgbà ó Olúbàdàn wa tàná gbà ó Sọ́tà Sókótó gbà ó àwọn èèkàn láyé àwọn ààrẹ ni wọ́n máa fún tí wọ́n sọ pé wọ́n ó fún mi láàmì ẹ̀yẹ yìí wọ́n retí kí àmì ẹ̀yẹ ó dé kí wọ́n bu ọwọ́ lù ká tó wá mọ́jọ́ tí wọ́n pìrìsẹ́ǹtì ẹ̀ fún mi kì í ṣe àmì ẹ̀yẹ dáhùn yẹn ẹ mọ́wọ́ wá ẹ wá ṣe kìíní kan wọ́n wá gbé fún yẹn ni. lójú gbogbo àgbáyé èmi mọ̀ ń pààlọ́ mo sì wá lọ gbé tí àbàbà wọn wá nù mo sì gbé àfáàtì ó yẹ mọ́ kí ẹ mọ́ tú. wọ́n sì tú nínú tí ń bẹ́nu tí àbàbà wa Sheikh Adam Lágége ni pé Ládẹrin lọ́tẹ̀ Ìlọrin lẹ́yìn náà lọ́mọ rẹ̀ Pàṣín jẹ Àlùgbín jẹ kó tó wá kan Àfọ̀njá láti ọdún méjì àbọ̀ ńlọ ọdún mẹ́ta báyìí mo wá ń retí kí bàbá wa Mudiru Merikas wọ́n wá tọrọ àforíjì lọ́wọ́ gba ẹ má bínú o nǹkan tí bàbá mi débẹ̀ ni o wọn ò jáde sọ̀rọ̀ pé irọ́ ni bàbá wọn pa ṣé bàbá wa Sheikh Adam náà ń pa àná mo fi sọ fẹ́ yẹn àfa ẹ̀jókòó jẹ́ ìpọ̀lọpọ̀ nǹkan lẹ̀ yóò mọ̀ nípa ilẹ̀ Yorùbá ìyẹn sì ń ṣe báyìí kó bẹ́ẹ̀ lẹ́yìn ìlú wàláì mo tó pe wàláì ìyẹn rẹ kọ́ ní òròyìn ẹ̀yà rẹ̀ ìran rẹ̀ dáadáa ìròyìn wo ló fẹ́ fi ròyìn àwọn bàbá wa tí Ọlọ́run ò fi ròyìn àwọn Lárúbáwá sọ́lá ròyìn àwọn Lárúbáwá gan dáadáa tí ìbá sànẹ́bì tó dìde nu wọn àwọn Lárúbáwá ọmọ obìnrin wọn máa ń sí láàyè Ọlọ́run sọ pé ọjọ́ tí àwọn ọmọ béèrè wípé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ tẹ́ ẹ fi pa wá ẹ ti gbàgbé báyà lùkùrá ṣé àwa ní bá wí lọ́dọ̀ tiwa àwọn ọmọ obìnrin wa àwa máa kẹ́ wọn a máa jẹ̀yà lóde wọn a máa jẹ̀yà lọ́jà wọn a máa joyè Olúwo Asẹ́yìn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ abẹ́ ẹ̀yà kéré ni wọ́n wà lọ́yọ̀ọ́ àwa a máa pọ́n wọn lé àwọn òyìnbó kọ́ ló sọ fún àwọn káwọ́ ọmọ pàbejì àwa a máa níbejì àwọn ọba wa máa jẹ́bejì Aláàfin Àjàgbó ìbejì ni Àbípa ìbejì ni àwa máa kẹ́bejì tí ìbejì kan bá kú àwọn bàbá wa bí tí wọ́n kẹ́bejì dé àwọn ìyá wa wọ́n wàá gbé ère kejì rẹ̀ wọ́n wàá máa gbé ìkejì rẹ̀ rèé fèsì ẹ̀ bó ṣe rí wọ́n wàá fi gbẹ wọ́n máa gbé tì níbi tí wọ́n pín ìbejì lédè bó ṣe yé wọn mọ́nu. àwọn Lárúbáwá ó sì fẹ́ sọ́nà ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ bá ní wọ́n tún tàn kíní kan bá kíní kan ṣe kíní kan mo ní àbí mufti ìwọ ọmọ ìtàn ni pé àwọn Lárúbáwá wọn a máa dá obìnrin wọn ò mú obìnrin kan wọ́n wàá tẹ́ ẹ lẹ̀ ọkùnrin bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn bíi mẹ́fà bíi méje wọ́n wàá máa lọ gun rí rẹ̀ wọ́n máa bá sùn wọ́n sì máa da àtọ̀ sí lára
tóbìnrin bẹ́ẹ̀ bá wá lóyún wọ́n wàá fẹ́ wòye pé ta ni ẹ̀jẹ̀ rẹ̀ mú, ẹni tọ́mọ bá jọ ẹ̀jẹ̀ rẹ̀ mú jù, ṣé àsááré nu. ìgbà ìsìláàmù dé lọ́gbà lọ́wọ́ wọn ṣe bẹ́ẹ̀ tán fi bí ànábì wa nígbà ànábì ń bẹ láyé wọn ń ṣe bẹ́ẹ̀ nígbà ànábì tún kúrò láyé gbogbo bí sí ìsìláàmù tí ìjọba ìsìláàmù ìdè wọ́n sì tún ṣe kó tó wá di pọ́ ọ lọ. àbírù táwọn sí à ń ṣe ìgbéyàwó ọlọ́jọ́ kan, ìgbéyàwó wípé akẹjọ fẹ́ la wa temporary ni ó sọ́gbẹ́tò ayé mu. àbí àwọn yóò ṣe mùsùlùmí wọ́n sì ń ṣètò ní wọ́n bá délùú kan wọ́n la kàn lè ṣe ìgbéyàwó afẹ́fẹ́ pé akẹ́sọ igi pé ìgbà díẹ̀ akàfijọ oṣù méjì oṣù mẹ́ta ní o contract wedding a fi gbádùn ara wa. ìní pé bọ́ ọba ti ń sọ ti ìran kan bọ́ a ṣe máa rí nǹkan wá rí nǹkan tó dáa sọ nípa àwọn bàbá wa. kí ni tó dáa nípa àwọn bàbá wa? a nílànà lófin ìní ká bọ̀wọ̀ fún àgbà, ẹni tó bá dàgbà jù ìní jẹ́ olórí ẹbí, òní baálé, ìlà ń gbọ́rọ̀ sí lẹ́nu. aláwọn òfin alílànà wa táyé wá fi tòrò táyé wá fi rójú, kí islam ó tó dé, kí christianity ó dé, káwọn òyìnbó tó dé, wọn ó kó iṣu wọn sójú ọ̀nà, wọn ó fi òkúta sí ẹ ń bá débẹ̀ tí mo iye tí wọ́n tà nígbà gbogbo ẹ̀ dé lójoojúrú. ìta ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa ayé dáa ọ̀run dáa, wọ́n èé talẹ̀ ńgbà náà wọ́n ń tulẹ̀ fún yẹn ni. ẹ wàá nílé nǹkan fi rèéfìrò àyè wọn bàbá wa. ààrin nínú ìlànà ìgbẹ́ àwọn bàbá wa jẹ́ ní ibú, wọ́n ń ṣe ẹbọ bó ṣe jẹ́ pélé lárúbáwá náà wọ́n ń ṣe ẹbọ, wọn fa àwọn náà máa lọ ẹran lọ́rùn, wọ́n lọ ẹran lọ́rùn léyìí tí ọ̀dà, wọ́n ń ṣẹbọ wọn fa nígbà ànábìdé lọ́gbà lọ́wọ́ wọn, nígbà ọ̀làjúdé ń gbà àwọn tẹ́ bá ti sọ̀rọ̀ nípa àwọn oògùn, àwọn ọlọ́bàtálá èso oògùn ìsìláàmù kọ́ ló mú wá fún wọn, ó ti wà bí ẹgbẹ̀rún ọdún méjì ìran ọlọ́bàtálá èso oògùn. tó bá fẹ́ wọlé Ọbàtálá wọn tó oògùn bá ń bẹ lára rẹ̀ fi ilẹ̀ àwọn èso oògùn ń bì torí àlàfúfú gbòó ní bí àwọn oníṣúfì náà ṣe wà làwọn náà wà láti tún ayé ṣe. ṣùgbọ́n nígbà tọ́rọ̀ ló òye yín, tọ́rọ̀ ilẹ̀ Yorùbá òye yín bó ṣe rí nu wá ń parọ́ àwọn kinní kan ìjà ẹ̀sìn, ìjà ilẹ̀ gbígbà ni wọ́n wá jà, kìí ṣèjà ẹ̀sìn, ìjà ilẹ̀ gbígbà. Fúlàní fẹ́ gbalẹ̀ Yorùbá, Ààrẹ Ọ̀nà Kakanfò Àkànní Alébíoṣù tó yè jẹ Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ni ó fojú wọn ọ̀pá wọn fa. Aláàfin Àtìbà tọ́rọ ìbò Olúyọ̀lé pé kó lọ kojú wọn lóṣogbo, Aláàfin Àtìbà mùsùlùmí ni ọ̀pá wọn fa. Ààrẹ Ọ̀nà Kakanfò Muhammadu Ọbádòkè Látòsà ọmọ ìlú Ìlọra ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn mùsùlùmí ni ọ̀pá wọn sá sógun jánu mi. ó sì níjà ẹ̀sìn ni tó bá ṣe pé jẹ́ ẹ̀sìn ní so orí Kakanfò Látòsà ò pé ọmọ ìyá òun ló fẹ́ dojúkọ, àbórí Aláàfin ni ò pé, àbórí Tóyèjì Àkànní Alébíoṣù ni ò pé, orí wọn pé wọ́n mọ̀ yí pé àwọn ọ̀tá alẹ́ Yorùbá rè irú tẹ́yìn náà ń ṣe lónìí. bákan náà bí mo ṣe sọ fún wa tó lóde báwọn ta àtàrí a ṣe ètò nínú oṣù kẹta ọdún tí ń bọ̀ pàtàkì tán nílẹ̀ Yorùbá torí gbogbo àwọn náà dẹ̀rẹ̀dẹ̀ náà ni a ti gbé ìgbìmọ̀ kalẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àjà mọ bí yóò ṣe lọ. bákan náà ojúṣe gbogbo wa náà ni láti support ìtàn Yorùbá. láàrin mo rò pé ní àná lẹ́nìkan náà kàn sí mi wọn láwọn náà ti ṣàdéhùn pé lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ọmọ fi dátà lẹ̀ fún wa fún ètò. kò bá jẹ́ irinṣẹ́ ẹ pè wá lórí WhatsApp bá ti gbé irinṣẹ́ lẹ́yìn lè rà fún wa ẹ rí i pé studio wa kì í ní ìfàtàtà rà tẹ́lẹ̀ adápadà ni tàbá ti rí mi àárà ṣùgbọ́n ọgbà àtinúdá ni à ń lò. AC ti wà àti install ẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run àti ra AC tó jẹ́ G ṣùgbọ́n sí studio wa pẹ̀lọ́pọ̀ àwọn ẹ̀nà mi náà láti rà. mo dúpẹ́ lọ́wọ́ gbà wọn tó ń ṣe àtìlẹ́yìn fún wa, kò sí ní tó kéré láti fi support ìtàn Yorùbá. kọjọ ìjọba lẹ̀ kọjọ aráàlú lẹ̀ kódà tó fi débi ọkọ̀ a ní ìdí ọkọ̀ tá à ń lò àárí gbogbo alárígbà tá a kó ìjàmbá lára ọkọ̀ ní ọdún méjì sẹ́yìn Ọlọ́run náà ló kó wa yọ tó ṣe yí pé ọkọ̀ ń gbé òkìtì lẹ́ẹ̀mejì iná ẹ̀ là ń lò ọkọ̀ sì ti dẹnu kọlẹ̀ báyìí. ìdí inú gbogbo àwọn ibi tá a ti lọ máa ń ṣiṣẹ́ ìwádìí tá a máa ń lọ lẹ́ẹ̀fìrí wa ká lọ mọ́ torí náà ó kéré nu tẹ́ ẹ lè ṣe gbogbo owó yóò tó nǹkan owó tẹ́ ẹ kó lọ síwájú eléré tẹ́ ẹ̀ náà àbí tẹ́ fi ń ṣe pàtí. a ní ìdí ọkọ̀ kìí ṣe dandan kọjọ́ ọkọ̀ ńlá àníkáráyè máa gbé lọ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀, kìí ṣe dandan kó jẹ́ ọkọ̀ ńlá èmi àtàwọn tíìmù láti máa gbé lọ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀. lẹ́yìn bá fẹ́ pè wá ìpè sórí +234 8023687432 lẹ́ẹ̀kan sí +234 8023687432. ẹ bá sì fẹ́ support ìtàn Yorùbá Access Bank account ẹ lè Access Bank ẹ̀ǹkà báǹkì náà ní 0041874579 lẹ́ẹ̀kan sí 0041874579 Access Bank. mo dúpẹ́ náà gbà wá tí à ń gbé ètò ìtàn Yorùbá àtàwọn tá a tún tó ń gbé ẹ rí i pé mo ṣe máa ń sọ kò sí copyright lórí ètò mi o
èmi fúnra mi gan ogún ilẹ̀ Yorùbá ni mí, kò sí copyright lórí ètò mi. Ẹ̀kọ́ tọ́lá pẹ̀lú àwọn èèyàn pè mí àwọn ẹni lágbájá kan gbé tó mi wọ́n gbé lórí program báyìí àwa ń ṣe kìlọ̀ síwájú báwọn náà ṣe ń gbé o àwọn èèyàn ó tún wò lọ́dọ̀ tiwọn wọ́n tún wò lọ́dọ̀ tiwọn kí gbogbo ọba lè fi dáa náà ni ẹ bá sì sọ pé wọ́n ń rówó ń bẹ̀ wọ́n ń rí ń bẹ̀ náà nu torí wípé ṣùgbọ́n ọmọ Yorùbá ni ẹ ṣe gan. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.